ashhadu an la ilaha illallah. Asalaamu alaikum gbogbo Mùsùlùmí. Ọ̀kan pàtàkì lára súnà ànábì tá a fi lè wá ojú rí Ọlọ́run jèrè ayé àti tàlìkìyámà ni umrah ṣíṣe lóòrèkóòrè fẹ́ni tọ́lọ́run bá yọ̀ǹda fún láti wá ṣe umrah onífọ̀kànbalẹ̀. You fit fly pẹ̀lú àjọṣepọ̀ Baka Travels. Iléeṣẹ́ Shehu Akeugba Góòlù ló ṣílẹ̀kùn ẹ̀. Oníbejì gbáǹkọ́gbì ìrìn àjò ẹ̀sìn tó fi mọ́ta fẹ́ ká ṣe umrah ní Mẹ́kà Mádínà ká wá darí sí Dubai láti Wednesday ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí títí di Tuesday ọjọ́ 7 oṣù kínní ọdún 2020. Ẹ tètè kàn sólú iléeṣẹ́ You Fit Fly ní block 7 plot 15 7 up road Olúyọ̀lé main estate Ring Road Ìbàdàn tàbí lólú iléeṣẹ́ Baka Travels tó wà ní Rainbow bus stop òpópónà Ìwó Road sí Ọ̀jọ́ Ìbàdàn telephone 0703 711 7801 tàbí 0807 881 9014. Ìrìnàjò umrah àti Dubai àjọṣepọ̀ You Fit Fly pẹ̀lú Baka Travel ìrọ̀rùn ló bá dé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹjẹ tí ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wa ara alẹ́ ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. Ìdáwọ́lé gbogbo wa ọlọ́run jọ má ṣàjò máa yọrí sí dáadáa tó ẹ má bínú lálẹ́ yìí o ẹ wo tọ́pìkì wa tọ́pìkì ti ṣéèkì wa tó fẹ́ ṣe fún wa ṣéèkì wa Fọlọ́runṣọ́ a ní pírọ́blẹ́mù nẹ́tíwọ̀kì inú ibi tá ẹ̀ṣẹ̀ gẹ́tà ń sẹ́ẹ̀tì lọ́wọ́ yìí kò kọ̀nẹ́tì mọ́ sísítẹ́ẹ̀mù wọn tó bá di ní bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́ni íńtánẹ́ẹ̀tì wa máa ti wà pa níjọ́ Tuesday ohun tá à ń ṣe wàhálà ó jẹ́ ká ti bẹ̀rẹ̀ prógámù tipẹ́tipẹ́ ohun tó di wà mú lọ́wọ́ náà nìyẹn òun ni a ṣe ń rí boost system lẹ́ẹ̀mẹ́wàá bóyá ó máa connect bóyá ó máa ṣe kó ó ṣàṣe wọ́nrọ̀wọ́nrọ̀ ni tó ṣéèkì wa bá wa sábàbọ̀ sáwọn ará lé o torí gbogbo àwọn tó ti ń pè tó ń sẹ́ndì mẹ́sẹ̀jì. Assalamu alaikum wa rahmatullah. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Gbogbo wa ni mo kí àánú ọlọ́run kò ní fi gbogbo wa lẹ̀ oríire ayérayé ọlọ́run jọ máa bá gbogbo wa gbé. Àmín. Àtọkùnrin wa àtobìnrin wa gbogbo ẹni tí ó nífẹ̀ẹ́ òdodo pátá gbogbo ẹni tó jẹ́ kí òdodo náà kó rọ̀ wá lọ́rùn láti lè tẹ̀lé ọlọ́mọṣá pèsè ẹ̀fẹ́ náà kọ̀ọ̀kan wa. Àmín. Àrísìkì tó nara tán àlàáfíà tí ó kájú ẹ̀ ìfọ̀kànbalẹ̀ tó gbé tán ọlọ́mọṣá ẹ̀fẹ́ náà kọ̀ọ̀kan wa. Àmín. ọlọ́run rẹ̀ wọ́n jọ lọ ní gbogbo ìgbà tí à ń pàdé lórí ètò Save Your Soul látara wípé asáfẹ́ lékún nígbìyànjú nínú ẹ̀sìn yìí náà tó ní tí ó dáa kí abẹ́ lọ́hùn pé ọlọ́mọ sì wà lẹ́sẹ̀ lórí ẹ̀ ọjà pé lórí ẹ̀ náà ni kí ikú bá wa lórí ẹ̀ ká sì dìde pẹ̀lú súnà nábì sallallahu alaihi wasallam kí ọlọ́mọ jẹ́ kí ànábì sallallahu alaihi wasallam ó dì náà ìwà lálẹ́ kí á mọ̀ wò pé wọn mọ̀ mí rí ẹ̀yìn ń kọ́. àmì o àtẹ̀mí náà o. ọlọ́run abẹ àfààní rẹ̀ bẹ́ gbogbo àwa tí a nífẹ̀ẹ́ òdodo náà tó jẹ́ pé atọkùnrin àtobìnrin tí a mú tọrọ kọ́bọ̀ láti lè máa ra dátà pé àṣà àfẹ́ máa lékún lẹ́sìn lódodo Ibn Mas'ud radiyallahu anhu ní al-iqtisadu fi sunnah khairu min al-ijtihadi fi bid'ah ká máa gbìyànjú ká máa kọ́ nípa súnà Nabi sallallahu alaihi wasallam níjojúmọ́ ó mọ̀ lóore ju ká máa gbìyànjú nípa ká máa lékún ní àdádálẹ̀ lọ. ìyẹn ló bí àfáà lóríṣiríṣi tí ẹ̀yìn kan bá wọlé máa banújẹ́ pé àkílódé tí àárí program nǹkan banújẹ́ lórí wípé kílódé táwa náà wò rí sẹ́lẹ̀ torí wípé lẹ́yìn kan tí ń wò wípé iṣẹ́ ládàá ni kí kájọ máa pé sí díẹ̀ bẹ́ẹ̀ làwa náà rí pé iṣẹ́ olóore ní fáwa náà táwa náà fi lè bá àná Ọlọ́run pàdé ní káwa náà má dákẹ́
ìgbà tí gbogbo àwọn abalẹ̀ jẹ́ táwọn náà fọ́nta àwa náà ò ní dákẹ́ àmọ́ sábà bí ó bí kí programu yìí máa tẹ̀síwájú ní èní kì í ṣe nàìjíríà lọ̀rọ̀ ti wọ́wọ́ o nẹ́tíwọ̀kì nàìjíríà dá àbàjẹ́ kí ló dé yẹ o nẹ́tíwọ̀kì nàìjíríà dá àbàjẹ́ lálẹ́ yìí àmọ́ tọ̀dọ̀ àwọn àfáàsì tù ní o. mo ti ń rìsẹ́ẹ̀tì ẹ̀ lè sọ ẹ̀ tí bọ̀ mo ti ń rìbúùsì sísítẹ́mù ó ti fast. Takute ti mú nẹ́tíwọ̀kì yín lẹ́sẹ̀ lálẹ́ láti ga bí ọba wa náà wà ń ṣe láti wà lórí ẹ̀ ó rí bùtà ẹ̀ gbọ́ bọ́lá ìfẹ́nu gbogbo wa náà pátá ní ọkùnrin àti lóbìnrin oríire ẹ̀yà tìtàlẹ̀ kí ẹ̀mọ́ ọlọ́run kò sí ìfẹ́nu ọ̀kan wa ara ò ní wá. Àmín. ọlọ́run rẹ̀ wọ́n ju ọlọ́run ṣé fi ọ̀ṣọ́ ọlọ́run ní bí ó bàjẹ́ ọlọ́run rẹ̀ wọ́n ju ọlọ́run inshallah ní alẹ́ yìí ní tẹ́lẹ̀ lẹ́yìn nǹkan ọ̀tọ̀ ní tọ́pìkì mi náà fẹ́ tírìtì tẹ́lẹ̀ ìgbà tó wá ó kù díẹ̀ kí wọ́n gẹ́gẹ́ wọlé ni mo gbà kọ́ọ̀kan èmi àtẹni náà wọ́n máa rí i pé ó nídi kí n kásàlàyé lórí ọ̀rọ̀ àlálílá kí gbogbo ara yìí ọmọ gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí káwọn ipò wo ni mùsùlùmí gbọ́dọ̀ wà lórí àlálílá èwo ni sọ̀rọ̀ bẹ̀ èwo ni ìbànújẹ́ ibẹ̀ yóò tó bànújẹ́ kọ́ sùn lójú oorun kọ́ jẹ̀bà kọ́ yóò bá kátá sótó ń tọ́ máa sọkún bọ̀ bá jí. ìjọ tiẹ̀ tẹ́kún. ìjọ tẹ́kún bẹ̀ láti bẹ̀rẹ̀ níjọ́ lórí wípé àwọn alákànbẹ ńlẹ̀ yorùbá gbà wípé bí yẹn bá sùn tó wọ́n bá rówó yẹn lójú àlá wọ́n gbà kó o sì ní ọ̀pá ǹjẹ́ bẹ́ẹ̀ ni yorùbá gbà wípé bí yẹn bá rí gbìn yẹn lójú àlá wọ́n gbà wípé ìnira fẹ́ ṣẹlẹ̀ ní ẹ̀rẹ́ sọ pé ní oríkì tẹ́ fún gbìn lọ́dọ̀ yín ó ti yàtọ̀ sí ní tẹ́ fún yìí gbogbo ní tẹ́ fún ìgbín ní tẹ́ wí ni wípé ara yìí ní ìgbínlẹ̀ wí. àbí. ó sì á di pé wá ní bí ẹ bá wá sùn lójú oorun bá wá lálàárì ó ti bẹ̀rẹ̀ wàhálà náà nìyẹn sí bẹ́ẹ̀ ni ibẹ̀ láti wá yẹn nàná ẹ̀. ǹjẹ́ tí gbogbo yẹn bá gbà bẹ́ẹ̀ ǹjẹ́ mùsùlùmí gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. lórí wọn ni wípé wọ́n ní ìgbín máa ń fà ńlẹ̀ kùnùnù pé kì í yá bí ẹ bá wá sùn lójú oorun tó bá wá lálàá pé òun ìgbín lójú oorun ìyẹn ni wípé wọ́n ní yóò pẹ́ kó tó débi tí ń lọ sí bẹ́ẹ̀ ni. ibẹ̀ láti bẹ̀rẹ̀ tí yorùbá bá gbà bẹ́ẹ̀ ǹjẹ́ mùsùlùmí gidi ìjọ gbọ́dọ̀ gbà pé bẹ́ẹ̀ ni yorùbá gbà yìí pé bí a bá ń tọrọ ọmọ bọ́ bá sùn tó bá lálàá lójú oorun kó ń bímọ wọ́n gbà yìí pé kò ní tètè rọ́mọ bí sí bẹ́ẹ̀ ni yorùbá gbà yìí pé bí a bá ń lálàá lójú oorun kó ń sí ìyàwó lójú oorun kò ní tètè níyàwó kò ní tètè rọ́kọ fẹ́ sí bẹ́ẹ̀ ni àfa ìrìn àjò kan tí ò kéré ní àlá. ṣé tí gbogbo ẹ̀ bá tiẹ̀ gbà ṣe kí mùsùlùmí gbà bẹ́ẹ̀. ìjọ yẹ ká gbà bẹ́ẹ̀ mùsùlùmí làwọn àwọn nǹkan ìtàtà gbẹ́júbá nìyẹn ọlọ́run abẹ́ àfààní rẹ̀ bẹ́ oríire ayé àti tẹ̀kẹ́ àmọ́ ọlọ́run dákunjá bá wọn sí ní ọjọ́ tí Al-Qur'ani ní yawma nad'u kulla unasin bi imamihim ọjọ́ tó wọn máa pe kálukú pẹ̀lú aṣáájú ẹ̀ àwọn taláṣáájú tí wọ́n taláṣáájú àfàṣà yìí. Ànábì Muhammad ni ṣe rí nẹ́tíwọ́ọ̀kì yìí tó bá kà máa bú ìlú òyìnbó bóyá nẹ́tíwọ́ọ̀kì yìí lẹ́nu ìkẹrin bú sí o ṣe wù. àfẹjọ́ àfi ìjọba àfi gọ́fìmẹ̀ntì àfi sun ẹjọ́ wọn sun Nàìjíríà wò pé ọ̀dọ́ yín yẹn kí Nàìjíríà bá mójútó lọ́dọ̀ yín. kí Nàìjíríà wá ṣèjọba Nàìjíríà ìlú òyìnbó fọ́ṣù kan káti ẹ̀ wo bó ṣe bá ń ga tó. ẹ wo ẹ tiẹ̀ fún wọn ṣe lóṣù kan o ẹ mọ tí wọ́n ń pè ní kàkí. kíjọba Nàìjíríà bá wá ṣèjọba ìlú òyìnbó fọ́ṣù kan torí pé tálẹ́tì wò dá. ọdún mẹ́jọ ẹ̀ níbi lóná. lọ́wọ́ yìí mo gbọ́ pé nepa àti strike ní Nàìjíríà. wọ́n làwọn nípa strike lọ́wọ́lọ́wọ́ báyìí Nàìjíríà àti ẹ̀ máa yàtọ̀ àsìgbà tó bá strike àti ìgbà tó bá àmọ́ tiẹ̀ ẹ̀ wò kí wọ́n máa strike lọ́gbà ìgbére káti kúkú mọ̀ pé àìní ní rárá. kò sí yàtọ̀ nígbà tó ń strike àtìgbà tó ń strike. kò sí yàtọ̀ rárá. èyí tàbí lọ́nà wípé bá a bá ń lo òkùnkùn lọ́wọ́ Nàìjíríà ọlọ́mọdé àtúbà wọn lo òkùnkùn láti kí á mọ̀ o. sẹ́ni ó yẹ gbogbo èèyàn láyé
kò yẹ àwa tá ń bẹ Nàìjíríà tí ìgbésí ayé tí àwa ń lò tí ò kò yanjú tó ọlọ́mọdé kí a máa wá tó wá náírà. àmì o. ló fi dá kí a tò níbi tí ó dáa ká dúró pẹ̀lú kílẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wí torí wípé ntọ́lọ́run wí ni wípé ọlọ́run gbálẹ̀ kí a máa ń tẹ́mi ọlọ́run fi ṣèdájọ́ ẹ̀yìn ẹ̀dá ni pé yawma nad'u kulla unasin bi imamihim ọlọ́run lémi ọlọ́run máa máa ń pe kálukú ni pẹ̀lú wípé talasájú ẹ̀ta ni ìmáàmù rẹ̀ àwọn onímọ̀ wa ni àwọn apákan náà àwọn sálàfù wa ni asa akbaru saratu li asiyab al-hadith li anna imamahun nabiy sallallahu ìní ní pé lálẹ́ kìyàmà Ànábì sallallahu alaihi wasallam ní máa jẹ́ aṣáájú fún gbogbo ẹni tí ó bá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run tó sì gbàgbọ́ pẹ̀lú àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń kiri mara ẹ̀ pé àníṣúná Ànábì kò ní bàjẹ́ Islam ò ní lo ẹ̀yìn àmẹ́ni tó bá ń gba Al-Qur'ani gbọ́ tí ń takò súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ dákun ṣe ọlọ́run lọ́wọ́ á pè ní ìmáàmù rẹ̀ lálẹ́ kìyàmà ni wọ́n ti yọ wà Ànábì láwo nìyẹn. o bàbá náà bì. bàbá Ànábì ní Al-Qur'ani ni ẹjẹ́ àtẹ̀lé Al-Qur'ani ló ròyìn Ànábì fún wa Ànábì bẹ́ẹ̀ sì ni súnà Ànábì ní ó túmọ̀ Al-Qur'ani fún wa kì í sá Al-Qur'ani ní ó túmọ̀ súnà gan. bẹ́ẹ̀ni. súnà Ànábì ní ó explain pé kílà Al-Qur'ani ń wí lóbi jásí kálukú wa. ẹ jẹ́ kí n kọ̀nẹ́tì mọ́ nọ́mbà yẹn sìn bóyá máa ṣiṣẹ́ báyìí. ọlọ́run ní jó ṣiṣẹ́ tọ́lọ́jọ́ ti lọ. ọlọ́run àjọ òṣìṣẹ́ tọ́lọ́jọ́ ò tí ì lọ tán ẹ jẹ́ ẹ wà àdúrà táwọn ará Nàìjíríà ń ṣe èpè náà tún ń ṣe o àwọn aláwọn ṣe àdúrà ẹ gbọ́ ọlọ́run ò ní jó lọ tọ́lọ́jọ́ ti lọ ọlọ́run àjọ lọ inshallah. nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ wa mi báyìí ni kò ń ṣe látọ̀dọ̀ wọn torí ohun tí mo fi connect mọ́ sísítẹ́ẹ̀mù yìí ọ̀tọ̀ ni mo dìídì ṣe íńtánẹ́ẹ̀tì mi fóun lọ́tọ̀ ọ̀tọ̀ dẹ̀ ní íńtánẹ́ẹ̀tì tá ń lò fún ohun tí mo tún fi connect mọ́ wọn torí pé ó di Tuesday kan tó gbé full internet a máa ń lò gọ́gọ́gọ́gọ́ wá fún wa inshallah. Ọlọ́run tó wọlé o ó dàbọ̀ ó ti wọlé ọ wọlé o ọyá ó tún kọ́ọ̀tì la hawla wala quwwata illa billah dàdé ilé àti tó Ọlọ́run kádàrá bẹ́ẹ̀ lálẹ́ yìí kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ ká lo fọ́ìsì àfáwà tó àdúrà tó ń ṣe Ọlọ́run tún gbà àdúrà táfáwà ṣe ló gbà ọlọ́wọ̀n níjó ṣiṣẹ́ ṣẹlẹ̀ àdúrà tẹ́ ṣe ṣẹlẹ̀ Ọlọ́run gbà. ọjọ́ ti lọ Nàìjíríà ni ẹ jẹ́ kí n pè yín lórí WhatsApp ẹ jẹ́ n pè yín lórí nọ́mbà mi ẹ jẹ́ n pè yín lórí nọ́mbà WhatsApp mi. tó ẹni pé èpètẹ́sẹ́ ó ti wọlé ó tún kọ́ọ̀tì torí pàfọ́ fẹ́ kọ́ ló ń ṣàánú wa ni ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ lálẹ́ yìí tó bá di ní alẹ́ tó bá di ìjọ kí náà porúkọ ẹ̀ báyìí inshallah by Tuesday àwọn sky náà wọ́n gbé íńtánẹ́ẹ̀tì bọ̀ wá fún wa ní lóòjọ́ Tuesday náà pé Tuesday tó ń bọ̀ yìí. Assalamualaikum. Aleykum salaam tó abarakatọ ẹ ǹlẹ́ o ṣéwù tó bá dijọ́ Tuesday íńtánẹ́ẹ̀tì wa máa ti wà balance dáadáa ẹ máa ní pé àwọn fídíò wa dáa ṣe kò ṣàpù dáadáa n tó fà á nìyẹn o torí pé íńtánẹ́ẹ̀tì wa ò ṣe kí ni o kò gbádùn. torí pé nǹkan tẹ́mi náà fi ṣàdúrà pé ọjọ́ ti lọ lẹ́ẹ̀kan wò tayọ pé nǹkan tẹ́ ká bẹ̀rẹ̀ 9:30 tó ti wá di 11 báyìí ọjọ́ ti lọ ní Nàìjíríà níbí. mo mọ ẹ̀yin wá ń ṣàdúrà ọlọ́run ní jẹ́ ká gbọ́dọ̀. ọ̀dọ̀ ọlọ́run jẹ́ òṣìṣẹ́ àánú ọlọ́run ní fi kálukú wa lẹ̀ kí ẹ ṣàdúrà fún wa kí kálukú wa kálọ̀ ẹ má bínú sí wa insha Allah oníjọ́ mẹ́jọ kò ní dá kí ká fi fọ́ìsì ṣe báyìí láì jẹ́ pé aríra wa mo rò bẹ́ẹ̀ àbí. fọ́ìsì yẹn òun kún tó tó pé
àwọn èèyàn kì í gbádùn yín dáadáa tí wọn bá rójú yín torí pé ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ọ̀rọ̀ tó jíndó ní. ọ̀rọ̀ tó jíndó ní ọ̀rọ̀ àlálélá ọ̀nà àbáyọ lórí àlálélá ni mo fi ní alẹ́ ní sábàbí pẹ̀lú kádàrá ọlọ́run ló ṣe lórí ẹ̀ ìgbà tí mágídì ń bọ̀ náà ni mo rò pé ó yẹ ká sọ̀rọ̀ lórí ẹ̀ bọ́lọ̀ ti wá fẹ́ ni ọlọ́run fún rẹ̀ lẹ́ni olú agbára ẹ̀ ó jẹ́ kí nẹ́tíwọ̀kì nàìjíríà wà òkè gan-an ọwọ́ ajẹ́ kí nẹ́tíwọ̀kì náà fásá yìí ojú tó bá jẹ́ pé lọ́dọ̀ àwọn àfẹ́ ẹni tí mọ́nì ẹ̀ ò dúró déédéé a ní àbáṣà sí àwọn àfẹ́ ẹlẹ́bọ lórí íńtánẹ́ẹ̀tì ẹni tí mọ́nì ẹ̀ ti bẹ̀rẹ̀ ò dúró déédéé. bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí o ẹ fìfẹ́ gbọ́ wa bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí ẹ fìfẹ́ tún wá sí ẹ̀dá òní sẹ́ńgbọ́n mi. à ń gbọ́ iye ṣé ń wẹ nìṣó ńlẹ̀. bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí o ẹ fìfẹ́ gbọ́ wa kò kì í ṣe bí ẹbọ. bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí ẹ fìfẹ́ tún wá sí èèyàn ò ní yé kù sí ibì kan lójú sọ̀rọ̀ ẹ̀dá ò ní yé kù sí ibì kan lójú ọ̀tá ẹ̀ bó bá ti jẹ́ kó òdodo ní kájọ́ mú lò lókù bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí ẹ fìfẹ́ gbọ́ wa ẹ jájọ wí bẹ́ẹ̀. ẹ sọ fáwọn tó wà lórí program èmi kọ́ lọ́ba yẹn. bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí o ẹ fìfẹ́ gbọ́ wa bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí ẹ fìfẹ́ tún wá sí ẹ̀dá ò ní yé kù sí ibì kan lójú sọ̀rọ̀ ẹ̀dá ò ní yé kù sí ibì kan lójú ọ̀tá ẹ̀ bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí ẹ fìfẹ́ gbọ́ wa. ọlọ́run ní fara ní kálukú wa ẹni tí ń ṣiṣẹ́ lábẹ́ yàn nínú àwa tá à ń wòra wa lọ́wọ́ báyìí títí bí ibi títí ń ṣiṣẹ́ tẹ lọ́rùn ọlọ́run ní dẹ́gbà ni wà tọ́gá ẹrú ẹni tí ń jẹ́ pé ń ṣiṣẹ́ lómìnira rárá ẹ̀ ọlọ́run sì ti ń dá a lóhùn ọlọ́run ní jíẹ́ kí kálukú yín ẹni dẹni àná ẹni tí ó jẹ́ wípé ọ̀nà òtí ẹ̀ tí ì là fún rárá nínú kálukú wa tá à ń wòra wa lọ́wọ́ ọlọ́run dákun àfààní rẹ̀ bẹ́ẹ̀ dákun ọlọ́run gbogbo tí ń jẹ́ dẹ́kun ayé àti tàlùkìyàmọ̀ ọlọ́run jẹ́ àbá pàdé ẹ má jẹ́ àfi ẹ̀sìn ìsìlámù ńlẹ̀ o ẹ má jẹ́ pàápàá jùlọ èyí tí a máa bẹ lọ́run lé lórí ni wípé a ti wà lórí òdodo ọlọ́run má ṣiṣẹ́ wa kú ọmọ gbogbo tó bá lè mú wa kú lórí òdodo ní ìdààmú kan ní wàhálà kan ní níṣòro kan ní ọlọ́run dákun wàhálà ìdààmú tí ó gba ìgbàgbọ́ wa jẹ́ àtẹ̀mí àti yín ọlọ́run níjó gbà wá ọlọ́run rẹ̀ wọ́n ju ọlọ́run ẹja tún ẹ bá ń sọ fáwọn èèyàn pé inshallah oníjọ́ mẹ́jọ àwọn èèyàn ti gbọ́ iye tó ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ má bínú torí ọlọ́run necessity nẹ́tíwọ́ọ̀kì táyé pé nígbà tí mo ti sáré gẹ́ẹ̀tì níbà yìí ni mo ti sáré pe àwọn ní íńtánẹ́ẹ̀tì pé kọ́ sáré bá mi gbé wá èmi tí mi ò pè wọ́n èmi kàn bínú pé bẹ́ẹ̀ abúlé máa tó dábí 2 days ọmọ ẹgbẹ́ wa ni mo lọ gba mobile internet kásáré lò yẹn for a couple of days but internet yẹn fọ́n kò connect mọ́ wọn tó bá di lá ní next week láṣẹ ọlọ́run àbí ká gba ẹ̀yin yàwó ẹ̀yin bàbá wa àbí ká gba bíréèkì tí lọ́sẹ̀ tó ń bọ̀ ká tó bẹ̀rẹ̀ prógámù ni ká má ṣe lọ́la ọ̀túnla ká má ṣe. ẹ jẹ́ wọ́n pè wọlé ẹ sọ bẹ́ẹ̀ fún ẹ jẹ́ wọ́n pè wọlé. tòótọ́ ni mà kébì náà tiẹ̀ sinmi kí ẹ bẹ̀rẹ̀ ayé jayé mi díẹ̀díẹ̀. ọlọ́run àlìjáná lẹ ti lọ sinmi inshallah. kí má tún sinmi láyé ẹ̀yin yàwó ẹ̀yin bàbá admin ẹ bá mi táàgì nọ́mbà mórí kiri. làrá hata fi dúnìyà kò sí sinmi láyé. ṣé wù ẹ̀yin ò tẹ mẹ́díọ̀n sinmi ti iná gbogbo èèyàn mọ̀ yìí. tí bá ní mo fẹ́ lọ sùn ẹni ó yá o. ọ̀yá ọlọ́run ti yanjú ọ̀rọ̀ pé wọ́n abudu rabbaka hatta yatiyakal yaqin ọlọ́run ní rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀bọ̀rọ̀ dákẹ́ o ọ̀bọ̀rọ̀ sinmi ọkọ̀ bọ̀rọ̀ rí ọ́ ó di bí kú bá bá ẹ lórí ẹ̀ ikú ní sinmi fún mùsùlùmí ò gbọ́dọ̀ sinmi ọlọ́run sì ní gbé ìsinmi burúkú ọlọ́run ní jọba yín ẹ̀ sàmì dáadáa. àmì o. bẹ́ẹ̀ torí pé ìgbèrò owó àdúrà ni òjì ẹ̀ máa yí ẹ̀. mo gbàdúrà yíyí àdúrà ńlá ni. àní bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí o ẹ fìfẹ́ gbọ́ wa
bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí ẹ fìfẹ́ gbọ́ wa ẹ̀dá òní yé kù sí ibì kan lójú sọ̀rọ̀ ẹ̀dá òní yé kù sí ibì kan lójú ọ̀tá bẹ́ẹ̀ bá rí bí a bá kù sí ẹ fìfẹ́ gbọ́ wa. tó Ọlọ́run ní fara ni wa. àmì o ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ṣé kó di next week Tuesday lọ́wọ́ àti ṣe internet ká tó padà àwọn èèyàn ti pè wọlé kí ló dé tó salamu aleykum aramọ́tò àbọ̀rọ̀ ẹnìkan ti pẹ́ẹ́sì yanga base. ẹ lẹ́sà o iṣẹ́ olórí náà. àwa nìyẹn ká kó mo ní iṣẹ́ ká gba bírèkì ọ̀sẹ̀ kan. bírèkì báwo àpáta yìí àwọn àwọn pé àjọ yẹn ti ń lọ sí bírèkì ní ẹjọ́ pẹ́sàn kan mo fẹ́ béèrè pẹ́sàn mi pọ̀ lórí ìbọn ẹyọ kan tí mo fẹ́ béèrè ni pé ní káólà yẹn káólà tí wọ́n máa ń lọ lọ́dọọdún yẹn sà ṣé mẹ̀dínà ti Saudi ló ń sọ ni àbí ọkàn wọn kọ̀ sọ bẹ́ẹ̀ ní mẹ̀dínà ni ẹjọ́ ẹ fún ẹ ṣé ẹ lè fún mi náà sábẹ́ yẹn ẹjọ́ sà. ìbéèrè tẹ́ béèrè yẹn. ẹ sà. à ń gbọ́ yìí. mo ń béèrè question yẹn ni mo ní ṣé mẹ̀dínà kan wà ní káólà kì ni àbọ̀ wọn kọ̀ sọ káólà yẹn ní mẹ̀dínà ni. òṣìnà ń ṣe gbogbo àwọn tó ń lọ káólà àti káólà gangan àtàwọn tó ń lọ òṣì ní gbogbo ọjọ́. àbáta tí ó bá sí mẹ̀dínà ní káólà yẹn àwọn pípù ṣì máa lọ tàwa fún bẹ́ẹ̀ yẹn o. wọ́n ya wèrè ni. àná ni mo ń wo kíní mo kàn ń gbà tí mo kúrò níbi iṣẹ́ ni mo kàn ń wo kíní búlálà bí kí ló ń pè é búlálà mọ́ ẹ̀ kí ló ń sọ tí wọ́n lọ péjọ ti sàárè báyìí tí wọ́n á lọ sí ọmọ bàbá yẹn lọ sí gbé káólàk yẹn tó ń sọ pé mẹ́dínà káólàk mọ́ ẹ̀fà ṣé mẹ́dínà sáúdí ni wọ́n tó tún tí a kọ́ lẹ̀. wọ́n ti ya wèrè ní àwọn tó ya wèrè mọ́ lọ́run lọ́wọ́ nìyẹn gbogbo ìjọ àwọn tó bá ní kẹ́ ẹ dákẹ́ gbogbo ìjọ ló ní wèrè gbogbo ìjọ ló ní brother wa láti London hold on gbogbo ìjọ ló ní wèrè nù gbogbo ìjọ ló ní wèrè àwọn extremist inú Islam nìyẹn tó ti kọjá ẹnu àlà àwọn ẹgbọgbọn extremist. àwọn àgbàyè ẹrú bá mi ní àná. àwọn ẹgbọgbọn ní ẹsẹ tó kọjá ẹnu àlà. àwọn àgbàyè ẹgbọn ọjà kí àwọn pípù sì máa lọ máa tà wá fún ẹ wọn máa ní Saudi yẹn pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ọ̀sán máa lọ tà wá fún bẹ́ẹ̀ yẹn ẹ máa wo náà. ẹ lọ wò dáadáa ní tí wọ́n ti ń lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ wọn. ẹ ó dọ̀ gbọ́dọ̀ wá láti London ẹ jẹ́ kí ṣèkì wá sọ̀rọ̀ afẹ́gbọ́n tó fẹ́ wí àyàkùnmù lọ́wọ́. yàtọ̀ fún pé báyà wọ́n ti ń tàwa fàbí wọn ò tí ì tàwa fò lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti gbé ibẹ̀ sípò ipò tí Mákà wà lẹ́mìí gbogbo mùsùlùmí ni ipò tí bẹ́ẹ̀ wà lẹ́mìí wọn. tabadẹ sọ pé Madina ìsítì náà ló ń jẹ́ Madina ìlú táwọn gbogbo ìlú kan àmọ́ gbogbo bí wọ́n yá sọ pé Madina tó káwọ́dà pé àwọn ń lọ sí ìlú káwọ́dà wọ́n dàgbà pé àwọn lọ sí Madina bí gbàgbé pé Madina Munawwara tó jẹ́ ìlú tí Ànábì sallallahu alaihi wasallam ti gbogbo gbèsè ayé ẹ̀ ntẹ́bàdẹ̀ wo nǹkan tí wọ́n ń lọ ṣe ń bẹ̀ ẹ má jẹ́ ń tàn yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ nǹkan tó jẹ́ pé tẹ́ ẹ lọ wo fídíò yẹn dáadáa ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ wo dáadáa bí ẹsẹ̀ ń bèèrè pé wọ́n tà wá fún bẹ́ẹ̀ ni ẹ lọ wo dáadáa ẹ rí pé wọ́n ti ń ṣe. àfáàsà ilẹ̀ ń tó bá ní kẹ́ ẹ dákẹ́ kò ní ṣe oríire. wọ́n ń bọ̀ kí lẹ́ rí. Subhanallah. ẹni tó bá ti ní kẹ́ ẹ dákẹ́ kẹ́ ẹ má sọ̀rọ̀ mọ́ kò ní ṣe oríire. wọ́n pípù yìí because ẹ̀sìn tó ń ṣe tá à ń ṣe ní ìlú òyìnbó yàtọ̀ sí tó ń ṣe ní Nàìjíríà gbogbo nǹkan tí mo rí ìsìn ìṣirí gidi gan ni. ìpètè ṣẹ́yìn ní agbára o. àbábá ìdì wọ́n kú díẹ̀ sí máa sunkún lálẹ́ àná yẹn wọ́n wò pé àwọn pípì tó ń sọ pé kí máa yí ìpè tó ń ṣe ọ̀rọ̀ tí máa yí tó sọ́ra pípì ìpò jẹ́ gbogbo nǹkan tó ń ṣe ó sì máa ń sọ ibẹ̀ yẹn di tó máa lọ máa tà láti ń bẹ̀. wọ́n yìí máa sọ́ọ̀dì àbọ̀ ti sọ́ọ̀dì. Subhanallah kọ́ bíbí bẹ̀rù tó lọ́hùn kọ́ bẹ̀rù Ọlọ́hun kọ́ bẹ̀rù tó lọ́hùn kọ́ bẹ̀rù Ọlọ́hun. ẹjọ́ akọ̀wé lẹ mọ̀ ní London ní UK yìí fẹ́ mọ̀ because mo máa ń sẹ́yìn kankan máa kan wà ní Amẹ́ríkà Ustaz Rasheed ni ìyẹn náà máa yẹn náà ní akọ̀ báyìí akọ̀wé lẹ mọ̀ tí ò ṣe ti Nàìjíríà sọ ti Nàìjíríà mi ì fọ wọn àfa Nàìjíríà o ó lè jẹ́ ọmọdé àkànṣe mi tẹ́ ẹ mọ̀ tó jẹ́ kí ọ̀nà wọn ṣe ń bẹ̀. alcohol kò mi ò rò pé ó wà but à ń plan yẹn lọ́wọ́ torí pé láṣẹ Ọlọ́run ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa
àwọn àáfàá wa àgbà wọ́n tún bọ̀ láti Nàìjíríà again mi ní sọ o àwọn àáfàá wa méjì àgbà wọ́n ń bọ̀ láti Nàìjíríà láìpẹ́ mi ti fẹ́ dárúkọ ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ tó bá wù yẹn lọ wú ṣé Ibrahim ní àsìdìdì láti sàárè kẹ́yìn náà gbé wá London again àwa tún gbà wọn àáfàá wa bọ̀ again ṣe ti gbọ́ but à ń prepare fún alcohol tí wọ́n á máa ṣe fún àwọn ọkùnrin táwọn àáfàá wa bó jẹ́ pé but tí bá ti wá sí London padà la fẹ́ organize ẹ̀ láti lè wo bá ṣe lè bó ṣe máa ṣe alcohol níbi bẹ̀ bó jẹ́ pé ìkànnú àwọn àáfàá wa torí pé ọ̀kan nínú suggestion tí kan mú wá nú àwọn brother tí mo bá sọ̀rọ̀ London wọ́n sọ wípé kí àfúnpẹ́ bóyá kọ́ máa lo projector pẹ̀lú Skype pẹ̀lú ṣèkù amúfọlọ́hùnṣọ́ nínú ibi tó máa fẹ́ lò Skype yẹn ó máa project ẹ̀ sáré ògiri tó máa tóbi bẹ́ẹ̀ pọ́n wà pẹ̀lú wọn títí ntọ́sọ nìyẹn o pé kí àfáwa máa ṣe alcohol fáwọn for now bẹ́ẹ̀ títí táwọn máa fi organize èèyàn but ọlọ́run bàbá jà ṣe rọrùn mo wẹ̀ ní wọ́n sọ fún ọgbọ́n láṣẹ ọlọ́run ṣètò àwọn ọlọ́run sọ náà àwọn náà máa wá sálámọ̀ sí wa ní London láìpẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ká tó ṣe àwẹ̀ àbí tá a bá parí àwẹ̀ ṣètò wa gbọ́dọ̀ dé London láṣẹ ọlọ́run jọ mọ́ṣáájú orí bẹ́ẹ̀ ọlọ́run wọlé agbára wọ ọlọ́run ọgbọ́dọ̀ wà sí London kan wá ṣe program fún wa láṣẹ títóbi ọlọ́run but à ń prepare fún kínní alcohol tẹ́ra sọ yìí torí pé gbogbo àwọn brother tó wà London wọ́n ní àwọn ò fẹ́ lo àsàlátù mọ́. àsàlátù bá wù bàbá. àwọn ọ̀pọ̀ wá sí pé àwọn ò tiẹ̀ lọ mọ́ ṣé ń gbọ́ mi àwọn ọ̀pọ̀ sí pé àwọn ò tiẹ̀ lọ mọ́ àwọn ọ̀pọ̀ sí pé àwọn ò tiẹ̀ lọ rí ṣùgbọ́n àwọn nídìí ká organize alcohol fáwọn ní London. ẹ̀yin alásàlátù London ṣe pé ayé yín ò ní pẹ́ bàjẹ́ o. mo pè yín jọkan pé mo ń kí ní dọ́kọ ibi tí mo ti máa lọ kírun ẹ tí mo bẹ̀ mo máa ń lọ ibẹ̀ mo ti máa lọ kíkì máàtì mi mo ní wọn ò sọ̀rọ̀ ẹbọ rí ìjọ tí inú ìkànnì àwọn àfààyàn ṣe wáàtí tó sọ̀rọ̀ ẹbọ sá ẹyẹ gba ògùn lọ ẹyẹ ṣoògùn mo kẹ́ràn kó mo pè yín jọ yẹn tẹ mo ní máa pè mí o jẹ láìjọ tí mo ní lọ for the past 2 years more than that wọn ò sọ̀rọ̀ pé ẹyẹ ṣe ẹbọ wọn ò ní sọ. lásàlátù yẹn ibi ẹbí máa ti wọn mi ò rí tí bá. àwọn àáfàá tó ń ṣàṣàlátù fún wọn ní London wàláì oníjàlábí ni 80% 90% wọn tí mo mọ̀ wọ́n pé oníjàlábí ni wọ́n ni òun mọ̀ yín dáadáa o ẹ̀yin àfa àsàlátù ṣẹ́fẹ́ kí n máa dárúkọ àsàlátù yìí ẹsẹ̀ pé rán ló ń pamọ́ wa o àwa dárúkọ àsàlátù gbogbo yìí pé àfa yìí lásàlátù báyìí babaláwo àfa yìí àfa ilé lásàlátù ilé ó yẹsẹ́ wò àfa ilé onígbà ayé olórí ìjọ àsàlátù tó lájọ pupa tó máa ń ró ẹ sọ̀rọ̀ jáde ẹjẹ́ ń gbọ́ ní London ẹjẹ́ ń gbọ́ máa sọ ẹ mọ̀ pé mi ò bẹ̀rù wàláì máa sọ màá rẹ̀ ti mú púrúfù jáde ẹ sọ pé rọ́ọ̀nì èèyàn lásán kọ́ ni mo bá sọ̀rọ̀ ẹ̀yìn alásàlátù gangan ẹ̀yìn àfa yẹn ẹ ṣe fídíò kẹsẹ̀ pé rọ́ọ̀nì mo pa máa tún yín ta ẹ̀yìn onírọ́ òṣì tẹ̀lé tí ẹ̀kẹ́ máa kọ́ àwọn èèyàn lẹ́sìn ẹ̀kọ́ lẹ́sìn ẹ wá ń gbé wọn jìnnà sọ́lọ́run orí yóò pè pẹ̀lú òṣì. àṣà ẹ̀jẹ̀ kì í fi ilẹ̀ kẹlẹ́mì pọ̀ lè sàrámà lè. tó aleykum salaam wa rahmatullahi wa barakatuh. tó ìròyìn tí mi ò tí gbọ́ rí tẹ́lẹ̀ lẹ́sọ lórí platform lálẹ́ yìí Ọlọ́run jẹ́ kí ẹ̀yin náà máa bẹ dáadáa ẹ máa bẹ pẹ̀lú dọ̀nà. èmi jẹ́ mọ́sà ẹ̀lẹ́dẹ̀ sí ni àyè máa tọwọ́ bọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ àná ń bọ̀ wá sí London wá ṣe programu fún wa kí ló máa bá wà fẹ́ lẹ́bọ̀ wa àtàbínú ẹni máa bínú àti tàtúni abojúfẹ́ ni má fọkàn fẹ́ ni máa bínú. kẹtẹkẹ àwọn èèyàn mọ̀ pé tọ́pìkì tá a ní tẹ́lẹ̀ ọ̀tọ̀ network ni ò jẹ́ kí tọ́pìkì náà fi ní lákàtà ní káfẹ́ kájà káwọn èèyàn lè mọ̀ pé kéde kí bóyá àbí àfi gbogbo ara sọ. bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ́ yìí gbogbo àwọn èèyàn ti bínú wọn nípa ẹ̀ṣẹ́ àníkẹ́pọ̀ wọlé ṣé ká gbọ́lu dé ọ̀sẹ̀ kan wáyé next week. ẹgbẹ́pẹ̀ tí bọ́dà àyà tí wọ́n pè wọlé láti ẹgbẹ́pẹ̀ tán sẹ́ni.
èpè tí bọ́dà wa ẹ̀ ṣe ní àgbà wọ́n ní gbogbo ẹni tó bá sọ pé kí n dákẹ́ òní kí ló sọ fún. ntí nígbà ní ká sọ tẹ́lẹ̀ ni pé ká ṣàlàyé lórí àlá lílá ọ̀nà àbáyọ lórí àlá lílá a bá àwọn kankan nílẹ̀ Yorùbá kò sí ẹni náà bíbẹ́ kọ́dà bójú eré yẹn bá kéré Yorùbá gbọ́n iṣẹ́ mi kálukú wípé gbogbo ẹni tó bá sùn lójú oorun tó bá lálàpọ̀ oúnjẹ lójú oorun kò ti kàdánwò síbẹ̀ ni. Yorùbá gbà wípé gbogbo ẹni tó bá sùn lójú oorun tó bá jọkùnrin tó bá lálàpọ̀ òun ṣe ìyàwó lójú oorun kò ní tètè rí ìyàwó bọ̀rọ̀. Wọ́n gbà wípé ẹni tó bá jẹ pé ó bá ń lálẹ́ àbáyé tó bá jẹ pé obìnrin ni kò ní tètè rọ́kọ bọ̀rọ̀ síbẹ̀ ni. Àwọn èèyàn ti ń pè wọlé láti Amẹ́ríkà o ẹ̀yin lẹ́ni kan pè wọlé ṣé kí wọ́n. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. A ní ṣe ká gbọ́ ní ọ̀sẹ̀ kan tó bá di next week Tuesday kò tọ́sẹ̀ kan àbí. Dr. Sari fi kí kó máa lọ bẹ́ẹ̀ àwọn amáléjì network wa lọ bẹ́ẹ̀. Kó máa lọ bẹ́ẹ̀ a lè sùn. Wá ẹ má máa pè mí dókítọ̀ òun lè kọ́ lọ pè mí lámbàsẹ́dọ̀ nígbà tí mo bá yín sọ ẹ má pè mí bẹ́ẹ̀ mi ò ń ṣe gbogbo jákujàku tẹ̀ ń pè mí yẹn àfàfọ́ ọlọ́sọ ni dókítọ̀ àwọn làmbàsẹ́dọ̀ àwọn tó ti ṣe ń wù. ẹni pé kàdà máa lé lẹ́yìn báwọn. kàdà lè ní ẹ ká di gbogbo àwọn ọkọ bẹ́ẹ̀ lé lórí. ẹ farabalẹ̀ ẹni ká má pè ní gbogbo ìjákujàku báwọn ẹ wá lọ darí ẹ sọ́dọ̀ tèmi. ẹ má bínú kò ṣe ìjákujàku ẹ̀yin lẹ fíìtì ẹ ẹ̀yin ló fíìtì kò fíìtì èmi àfẹ́sà òkè ló fíìtì ẹ̀yin dẹ́ fíìtì nìyẹn gbogbo ẹ̀yin àfáàdó fíìtì nìyẹn ẹ má fẹ́ mi lóye kankan ẹ fi mi lẹ́gbẹ̀ẹ́ ajásá ẹni ṣe kí n lọ jẹ bẹ́ẹ̀. orúkọ yín lọ́dọ̀ kálukú ọ̀tọ̀ ní orúkọ ambassadọ ni. ẹ kalẹ́ o ṣe. sáwárà Malaysia kọ́ yẹn. Malaysia kọ́ o. Malaysia kọ́ o. Amẹ́ríkà. ẹ kalẹ́ o. ẹtún àbáṣà yìí nìkan ambassadọ kakú gbọ́ ẹ̀jọ́ ẹtún wọn pẹ̀lú orúkọ wọn yẹn. ẹ ó dọ̀rù kí lẹ wí ṣe wù. mo ní ká tó tó yín pè ló wọ́n fẹ́ ká tó tó yín pè lámbàsádọ̀ kí kálukú ọgbọ́n. ẹ ó dọ̀rù broda Zikirullah kìíní ṣé kìí sọ̀rọ̀ lọ́wọ́ náà kí lẹ wí. mo ní mo fẹ́ kí wọ́n tó tó yín pè lámbàsádọ̀ kí kálukú gbọ́ ègé. ẹ má sọ bẹ́ẹ̀ wọn ò gbọ́ ọlọ́run inú mi dùn wọn ò gbọ́ tẹ́ sọ. ó dẹ̀ dùn mí ta. kí lẹ wí. mo ní jẹ́ bá mi ròyìn ọjà Woolies fún ṣéèkì wa kan tó dé London wọn náà fẹ́ mọ Woolies mo ròyìn fún wọn jọ wọn lè tẹ̀lé àti wọn sọ̀rọ̀. ọlọ́run aṣọ wọn dé inshallah. ẹ bá mi ròyìn fún wọn náà ó dàbí èkó ni. ọlọ́run aṣọ wọn sẹ́mi tó inshallah. tẹ́kọ̀ọ́ mbẹ́ ni gbogbo ayé mọ́ ni. aleykum salaam wa rahmatullahi wa barakatuh ẹ jẹ́ ká tún gbé kọ́ọ̀lù ẹlòmíín náà láti bẹ́ẹ̀ látàbí jọ ni àti ẹ̀mọ́ ẹ̀rọ sàlámù aleykum látàbí jọ àbíbo. hello. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. hello salaam aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àwọn kò ètò àbáṣọ àwọn látàbí jẹ ni o. tó. àpò ètò ọlọ́run máa ṣe àlékún ìmọ̀ yín kò ní jẹ́ kí ẹ rí ìdádúró. gbogbo àwọn abínú ẹni wọn lágbára lórí yín. àmín bàbá wa bàbá àlàáfíà ṣéèkì wa bàbá àlàáfíà ọlọ́run oyè no ẹ ó dùn ẹ má bínú ẹjọ́ ẹ róye gidi fún mi pé akó àgé àdínì àbí àfọdún tọ́lẹ̀tì àdínì ẹ rí gbogbo yẹn fún mi ẹ wá lọ wóye tí mi ò fíìtì ìyẹn lọ wá ń dìlé mi lórí ọlọ́run á dìlé mi ẹ má jẹ jẹ́ kó di nǹkan tí ò lè ti lé lórí mi ì fíìtì fún tẹ́ ìdílé mi lórí sàlámù aleykum. ambassadọ Islam nìyí ọlọ́run ní yóò bàjẹ́. tó à ń gbọ́ yín ṣéwù brọ́dà wa látàbíjọ àtàbíjọ o nẹ́tíwọ̀kì wọ́n ṣe wọ́rọ̀wọ́rọ̀ látàbíjọ. nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yín ni. kò ṣọ̀dọ̀ tèmi èmi kè ṣé nẹ́tíwọ̀kì abíjọ náà ló wá ga tó bẹ́ẹ̀. ó di next week nẹ́tíwọ̀kì wa máa dá gbà yẹn dáadáa
tó o ṣe wù wọ́n ti court pé ọ̀dọ̀ tèmi náà dẹ̀ ní tó ẹ̀jẹ̀ náà wọ́n ní ó di next week network náà wà pa. Insha Allah. ọlọ́wọ́ ṣe rọrùn. Gbogbo tí Ọlọ́run àti ẹni rọrùn ambassador ní orúkọ yín lọ́dọ̀ ẹlòmíì bí èèyàn bá ṣe ipò tí èèyàn bá fìyàn sí ní òfin orúkọ tó ń wò fún. Kálukú ni wọ́n ríṣẹ́ tí ẹ̀ ń ṣe tí Ọlọ́run bá ń lò yín fún lọ́wọ́ èyí tẹ́mi ọkàn bẹ́ẹ̀ lọ́run fún yín ni pé gbogbo tí máa bá ṣe rí ẹ̀dá jẹ́ Ọlọ́run lè gbé wọ̀nyí lẹ́wù àtàwọn náà. Àmọ́ pé ẹ̀yìn tí bá bí ojú tí kálukú náà ló dáa gbà pé fíwù kálukú lórí nǹkan kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Abidjan kótó fún wa direct call salamu aleykum. Wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuh. ẹ mà lẹ́sà. Apá Saheed Alhaji wa Saheed. Naam ẹ lẹ́sà o. Alhaji understanding ni láti Abiko. Understanding Alhaji. Confirm tó ti dùn àti mọ́tà wọlé tuntun ni. Ìyàwó akáyí tó fún yín ló kọ mí o atẹ́kápẹ́tì àdínní. Àwọn ọmọ mi kọ́. Everybody wà dáadáa sà. Ọlọ́wọ́ wà pẹ̀lú yín. Àmì o. Àtàwọn àbúrò ní kò lẹ́yìn lórí afẹ́ búburú ní fẹ́ sí yín la. Àmì. Ọlọ́wọ́ gbàdúrà yín. Àmì. Ọlọ́wọ́ ní sí yín la. Àmì. Adáyọ̀ gbà. Àmì. Ọlọ́wọ́ bá mi àlá lọ́wọ́ pẹ̀lú yín o inshallah. Àmì ni àlá. Alámàmì. Àmọ́ gbádùn yín ni àkówéjẹ gidi ni òní lọ ní tí nọ́mbà mi wọlé lónìí. ẹ náà gbádùn wa kí lẹ ń gbádùn nù tá à ń ṣe ń bí bàbá wa. àwọn tí mo gbọ́wọ́ dúró ní àwọn àpàlẹ́pọ̀ gbogbo ẹ̀ báyìí làwọn àkójẹ fún yín ni àkójẹ gidi ni. Àmọ́ ọlọ́tẹ̀yìn bẹ lórí láyé bẹ̀rẹ̀ làwọn tí ì yọjú. Àwọn náà ń jẹ mọ́ta wọn lébi lásìkò sí nígbà yìí ni. Ọlọ́wọ́ gbàdúrà yìí ṣáàlà. Gẹ́gẹ́ bí à ń palẹ̀ mọ́ bẹ́ẹ̀ wá sí Áfíríkò à ń palẹ̀ rẹ̀ mọ́ pẹ̀lú ìgbọ̀n náà yìí ṣáàlà. Ìfẹ́ ní sẹ́yìn o. Ẹ mọ̀ pé ọdẹ apẹ̀rin ó ń lọ tèpètèpè ni ọdẹ apẹ̀fùn tó ń lọ pẹ̀lú ajámọ̀ ọ̀nà ọdẹ apẹja ń lọ pẹ̀lú omi àwọn kan máa lọ́fọ̀ ló ń pa o. Tí bá fẹ́ wá bẹ̀yẹ gbogbo tíìmù ló ń bọ̀ o gbogbo àwọn àbá sẹ́fì ọ̀sùn náà ń bọ̀ o. Kò sí ọ̀nù àyàwó àgbà kò sí ọ̀nù kankan fún yín kò sí ọ̀nù kankan ọlọ́wọ́ wa pẹ̀lú wa inshallah àpètò. Àwa nìyẹn sà. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé púpọ̀ sà ọ Lábíjan mo mọ̀ pé ìpalẹ̀mọ́ ń lọ lọ́wọ́ Lábíjan ṣéèkù amúfọlọ́run ṣọ ẹkú ìpalẹ̀mọ́ àwọn kan ń pè láti Amẹ́ríkà ọlọ́jà aṣọ yìí ti Nàìjíríà lílẹ̀ yẹ ká gbé ti Nàìjíríà iná sàlámà lẹ́kọ̀ọ́ láti Nàìjíríà o ẹ̀ló láti Nàìjíríà o aleykum salam ẹ jẹ́ ẹ sọ̀rọ̀ sókè sà wa aleykum salam. Kílẹ̀ pé àwa nìyẹn sà ẹ sọ̀rọ̀ sókè dáadáa ẹ jọ. Àwa nìyẹn sà o. Àkùṣe dáwà tá à ń ṣe yìí o. Àwa nìyẹn sà o. Ará Amẹ́ríkà ẹ̀jẹ̀ má bínú ẹ̀ ó dọ̀nù. Àmín. À ń gbádùn yín gidi tààrà ni o. Kílẹ̀ ń gbádùn nù tá à ń ṣe ń bí. Gbogbo bí ẹ ṣe ń bá wa bá àwọn afá oníbídíà rí àwọn afọ oníwọ̀dọ̀wọ̀dọ̀ ẹ ṣe ń bá wa rí tẹ̀rẹ̀ sọ ọ̀dọ́ ẹ̀ ń jẹ́ kí wọ́n mọ̀ lójú ọ̀rọ̀ àgbàdo yẹn kìkì tààrà lórí ẹ̀. Ọlọ́run ṣàánú wa o. Tó bá di ní ọ̀la ó yẹ ń lọ but network wa ni ò gbádùn tó nípa ẹ̀ṣẹ̀ múfù sínú stúdíò wa ni o. Ohun tó fà á nìyẹn. Wọ́n dẹ̀ ṣe máa bá wa gbé íńtánẹ́ẹ̀tì wa wá ní inshallah. Àmín. Àmín ẹ ṣé púpọ̀ sà nẹ́tíwọ́ọ̀kì yẹn ò gbádùn dáadáa sà. Ẹ ṣé púpọ̀ sà sàlámù aleykum wa rahmatullahi wa barakatuh. Tó láti Amẹ́ríkà sàlámù aleykum. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò. Àwa nìyẹn sà o. Orúkọ mi ni Solomon. Ètò mi nǹkan méjì mo fẹ́ sáré sọ. Ambassador worldwide náà fi jẹ yẹn ò lè yẹ.
àwọn gbádùn yín kírísítì lèmi Ọlọ́run àbí ìjàmbá sẹ́nu. àwọn ẹ̀kọ́ lójú yẹn ẹ máa tẹ̀ sí lọ. Ìkejì tí mo fẹ́ sọ àáfà kan sọ wípé òun àwọn ẹlẹ́bọ pé babaláwo lòun kò sí nǹkan tí wọ́n gbé sílẹ̀ tó ń sọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń ṣoògùn ni wọ́n máa fi àjẹ sẹ́nu ló máa fi máa bá èèyàn sọ̀rọ̀ gbogbo nǹkan tí wọ́n gbélẹ̀ tó jẹ́ èrè yẹn kò sí èyí tó ń sọ̀rọ̀ nú ẹ̀ iṣẹ́ ọwọ́ ènìyàn ni ṣùgbọ́n nígbà tí wọ́n bá gbélẹ̀ téèyàn bá débẹ̀ wọ́n á ní kó lọ bá fi nìkan sọ̀rọ̀ wọ́n ti fi àṣẹ tí wọ́n ti fi nǹkan burúkú ṣe. Kọ́ọ̀lù máa pọ̀ wọlé ni ẹ ti jẹ́ ká bá wa sọ̀rọ̀ ara gbogbo yẹn kàn ń pè wọlé ni à ń gbọ́ yín láti Amẹ́ríkà lọ́sà o láàrin ìṣẹ́jú díẹ̀ tó lérò pọ̀ lọ́sà. mo ní àǹfààní láti gba iṣẹ́ lọ́wọ́ àwọn babaláwo méjì tí wọ́n ń bára wọn jà wọ́n ní nínú ilé ìdí pété èèyàn bá lọ síbẹ̀ kójú ẹ̀ máa fọ́ mo ní tẹ́nibọ́dì ò bá ṣépè pé màá lọ bẹ̀ lọ ya nǹkan tí wọ́n fẹ́ sọ yẹn wípé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nígbà tó da aago 5 àbọ̀ mo fo fẹ́ǹsì wọlé wọn mo lọ ya gbogbo èrè tó wà ń bẹ̀ èrè ò sọ̀rọ̀ o èrè òkun o kò sí èpè o nígbà tí mo máa wá jáde mo wá rí ìkan nínú àwọn apá kejì tó gbéṣẹ́ fún ni ó wá ní báwo mo ṣe wọlé mo ní mo fọwọ́ kan lẹ̀kún kan ṣe ni ó wá ní pé ṣé ẹ̀kan máa ń kọ́ bẹ̀rẹ̀ mo ní kí ló máa ṣẹlẹ̀ tán bá wọ bẹ̀ kò sí nǹkan kan bẹ̀ tààrà ní ṣùgbọ́n àṣẹ ni wọ́n fi máa ń ṣépè nínú ẹ̀ ní àlùjọ̀nù wà kán mórí ọká kán mórí èrè kán wá fọṣẹ gbogbogbò kán wá pe àyájọ́ sínú ẹ̀ kán wá dé pọ̀ àyájọ́ tán pè yẹn ń tán bá tọ́ láti nǹkan tó bá ní kò ṣe àti àjọ̀nù tó pọ̀ lẹ́tì àwọn nǹkan tó pilẹ̀ ẹ̀kú nìyẹn tààrà èsì la kéèyàn lọ ra àga ní furniture home kó gbé ilẹ̀ ńlé tó bá bẹ̀rẹ̀ sí ní ṣèpò tí yóò bá gbólógbòhùn sí nsàlẹ̀ kò sí kankan tó máa ṣèyàn. ẹ ṣe mo dúpẹ́ ẹkú ètò ẹ ṣe púpọ̀ sàánú àbá àpọ̀ ilé. ẹ má jà ojú bá ambassador yẹn ó ti wọlé o worldwide ni o. èmi ò ṣe ambassador ẹ ṣe púpọ̀ sà. àwọn bá fún kò sí nǹkan tó fẹ́ ṣe sí ìlú kọ̀ọ̀kan yín ló yẹ. bóyá tó bá wọṣọ tí ò ń ṣaṣọ yín bọ̀ ẹ̀ tó bá gbé wọ̀nyí lọ́rùn bóyá ẹ̀ ní bọ̀. gbàgbéjáde wọn máa ń fún yàn lóye worldwide ṣé wọn bàbá àjẹ̀bú tó wà níjẹ̀bú yẹn ṣé wọn fún ní phd tí ó ṣe phd ni. ìyàwó Awólọ́wọ̀ nígbà tó lọ gba phd of literature ní oṣù tí ó ṣe literature ni. àti fún yín worldwide ẹsẹ̀ tí wọ́n lójú lọ gbogbo àwọn ẹlẹ́bọ iná rárá látòkè ọ̀run kó máa jó wọn lọ. tó bá tẹ̀lé òótọ́ ìfọ́jú àrà kó máa bá wọn. àbá sáyẹ́dì ṣítù. naam à ń gbọ́ yín o. aleykum salaam. hello. nẹ́tíwọ́ọ̀kì ni èmi àbáṣọ ẹ̀mọ́ ní látàbíjọ. tó ẹ tètè brọ́dà wa tó lọ́jọ́ ti ń kásẹ̀ nílẹ̀. ó kí ní ṣé òfọlọ́nsọ náà pé wọ́n kú ètò ọlọ́run ọba yóò bá ní ṣe àlékún mímọ́ wọn. ẹ rí ètò ẹgbẹ́ kalẹ̀ lálẹ́ yìí ara àwọn nǹkan tí a ní ìdínú Islam gan ni torí pé àwọn ẹlẹ́bọ yẹn ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń mú àwọn tí ò sí àgbọ́yé fún ara ẹ̀ lè ń tẹ́ tó ń gbé kalẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìwòsàn nínú Islam àti àlálílá tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí o ètò gidi tọ́jẹ́ wípé a ní ìdí ẹ̀gán nínú Islam ọlọ́run ọba yóò máa ṣe àlékún mímọ́ yín. àmín. ṣéfì ọ̀ṣun náà ọlọ́run ní jẹ́ kí ó parẹ́ bí ó bá parẹ́ náà ẹ̀yin náà ò ní parẹ́ ńbẹ̀. àmín o. ti gbogbo àwọn àfáà tí wọ́n ń fún wa ní ẹ̀kọ́ lórí rẹ̀ ọlọ́run ní jẹ́ kí ìmọ̀ ẹnìkọ̀ọ̀kan ọlọ́run ní yí ọjọ́ bá. lálá haúlá wàlá kùwátá ìlà ìlà èso ẹtú ọmọ bá ní tẹ̀síwájú ọlọ́run ní pẹ́yẹ́ ń pa ọlọ́run jẹ́ kí àti gbogbo àwọn tí wọn ò tí ì gbẹ́sìn yé náà àtàwọn tí wọ́n gbọ́ yé tí wọ́n ń dorí ẹ̀kọ́ bòmí ọlọ́run ọba yóò rọ ẹnìkọ̀ọ̀kan wọn náà lọ́kàn yóò jẹ́ kí òdodo kó lè jọba lóka ayé ẹnìkọ̀ọ̀kan wọn lálá haúlá wàlá kùwátá ìlà ìlà assalamu alaikum warahmatullah. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. tó o dà pé ìfẹ́ ẹ̀bùn lálẹ́ yìí oúnjẹ tí mi ò rí jẹ lájọjọ ìmọ̀ aráyè kí mọ́tò mi mọ́lẹ̀ mú lọ́ra kẹbà à ń gbọ́ iṣẹ́ wù. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àmì o. ètí inshallah a bẹ̀rẹ̀ ní akàfẹ́ ká ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ní ti àwọn àdìsọ́ kankan ń bẹ dípò pé tí àlàyé tó kún náà bá wáyé
pàápàá jùlọ nínú ẹ̀sìn Islam ó tó ní tí èèyàn máa gbọ́ nínú àwọn èèyàn tó sì lè gbàgbọ́ tí èèyàn ní sọ́lọ́run ọba jẹ́. Ńbẹ nínú ọ̀rọ̀ tí Yorùbá gbà mo sọ lẹ́ẹ̀kan kọjá Yorùbá ní ẹni tó bá rówó lójú àlá tí n bá ń dùnnú wọn ní kó tẹ pámásẹ̀ ẹ̀ ni wọ́n gbà wípé gbogbo ẹni tó bá rówó lójú àlá kò sí ní ọ̀tá. àfikún yà tẹ pámọ́ṣẹ́. gbogbo àwọn nǹkan wọ̀nyí lágbọ́dọ̀ ṣàlàyé lórí ẹ̀. Yorùbá gbà wípé gbogbo ẹni tó bá rí ìgbín lójú àlá wọ́n gbà pé nítorí ti wọnú dààmú nígbà yìí náà lè sọ pé ẹ̀rọ pètè ń tìgbín ní tẹ́ wínú. abẹ́yìn kan lè sọ ní àbáwọ̀ la sọ́ọ̀sì yín lẹ́nu. ẹ̀wọ̀n ká sọ́ọ̀sì yín lẹ́nu abá bẹ́ẹ̀ tẹ́ ń wí bẹ́ẹ̀ ní ẹ̀rọ pètè ń tìgbín ó sì wá di pé tí wọ́n lẹ́ni tó bá lálàá tó bá rí ìgbín lójú oorun tó bá jálá boyún ni ọmọ tí ó bá bí ọmọ rẹ̀ ò ní jẹ́ èèyàn tààrà tó bá jẹ́ pé kìnìún kan gbogbo túmọ̀ burúkú lẹ fún bólẹ̀ ti kàn án àfi ká ṣàlàyé kó yanjú. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí Ọlọ́run ti yanjú ẹ̀ pé wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun káwọn ni mùsùlùmí ẹlòmíì ìgbáralé àlá ìlàkàsí ẹ̀ ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti gbẹ̀ kalẹ̀ tí kálukú wa dé báyìí ó ti sọ ẹlòmíì di ẹni tí ò jẹ́ mùsùlùmí mọ́. bẹ́ẹ̀ ni o ó kúrò pátápátá tó yọ fúdà. ọ̀rọ̀ aláìjẹ́ kan bí àmọ́ náà ló mọ̀. tẹ́lómi yọ fúdà kó mú ẹ̀sìn torí jákujáku. náà àfi ká ṣàlàyé tó kúnná lórí ẹ̀ Yorùbá gbà pẹ́ni tó bá jẹun lójú oorun wọ́n gbà wípé ó jẹun lójú oorun ó yẹ ká ṣàlàyé lórí ẹ̀ kó kúnná dáadáa àmọ́ kádàrá Ọlọ́run pẹ̀lú sábà bí àìní nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ àwọn afásà yìí lọ́dọ̀ wọn lọ́hùn ní nẹ́tíwọ̀kì Nàìjíríà wa dá a lé ní. sẹ̀rẹ̀ pé bíjọba wọn ò bá ti rí nǹkan kan sí bó bá kò gẹ́gẹ́ tí nẹ́tíwọ̀kì yìí náà wọ́n gbìyànjú. wọ́n gbìyànjú fún yín wọ́n fún wa ní nẹ́tíwọ̀kì wọ́n wá pa náà mọ́ wa lójú ẹ̀ ní nẹ́tíwọ̀kì àmọ́ ẹ̀ ní rí nẹ́tíwọ̀kì fóònù ẹ̀ ní nẹ́tíwọ̀kì fóònù méjèèjì. ìyẹn ni wípé bí ẹ bá ń ro lẹ́mi pé ẹ dáa jù wá lọ ní Nàìjíríà wa náà fi hàn yín lé ní wípé gbogbo ọ̀nà la fi jù yín lọ. kí lẹ́ fi jù wá lọ àní mo ti ọ́dà fún íńtánẹ́ẹ̀tì wọn tí ì gbédé ṣẹ́rí íńtánẹ́ẹ̀tì kékeré tí mò ń lò n tí máa fi kọ̀nẹ́ẹ̀tì mọ́ láptọ̀pù kékeré báyìí mo fi kọ̀nẹ́ẹ̀tì mọ́ láptọ̀pù bó ṣe kéré tó yìí ńlá mi tún wà mo fi kọ̀nẹ́ẹ̀tì mọ́ sísítẹ̀mù tí mò ń lò kò dẹ̀ lè ṣiṣẹ́ kò ẹ̀mí ẹ̀ ò gbé ó yẹ kó tan green ní bó ṣe ó yẹ kó wọ́n kàn ń ṣe wọ́nrọ́wọ́nrọ́ ni. Inshallah ẹ jẹ́ kí apàjù ètò dé níta kàn ní ká fi nínú àṣọ ni pé ká sọ fáwọn èèyàn yìí pé àti gbogbo wa dáadáa la wà orí ìdùnnú náà la wà orí ẹ̀sìn náà la wà ọlọ́mọ sì wà kó lórí ìdùnnú já máa bẹ lórí dáadáa ọlọ́mọ gbádùn ọwọ́ wa dànù. èyí tí aníkàpọ̀ nínú àṣọ náà tayọ pé káṣe nípa ìsìn níwọ̀n bá kẹ́lẹ́ bá mọ̀ pé àwà lórí ètò àmọ́ bó ti yẹ kí programu náà ọlọ́ngbà tí nẹ́tíwọ̀kì ò dá kò jẹ́ kí ó lè lọ ní fídíò bẹ́ẹ̀ tó bá tẹ̀ ń lọ ní voice báyìí kò ní dùn mọ́ wa tó torí pé kò ní dùn mọ́ mi tó pàápàá jùlọ èmi tí ẹ fẹ́ kí mi máa sọ̀rọ̀ kó dàbí báwọn èèyàn gbọ́n tí ń wí nígbà máa béèrè pé àfáàsà yìí dìísẹ́ ń gbó àfáàsà yìí sì burú sẹ́yìn náà mọ́. ó tọ́ ni ọ̀dà máa bèèrè lọ́wọ́ mi pé ṣé kí ni yẹn dé ṣó ń dé báyìí ṣó ń dé ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ ṣá kẹ́mi lè ti sẹ́ẹ̀tì nǹkan mi lọ́wọ́. Ọlọ́run ní fi wálẹ̀ inshallah ẹ̀jẹ̀ àyọ̀ǹda àwọn èèyàn ṣé fi ọ̀ṣọ́ àti gbogbo wa Ọlọ́run wọlé àná yóò máa bẹ àwa náà máa bẹ yín inshallah ní ti dáadáa gbogbo wọn bá ọjọ́ tá a bá lò láyé Ọlọ́run jọ jẹ́ pé orí ẹ̀sìn Islam náà ní kí a máa wà a máa bẹ̀rẹ̀ ní ọjọ́ mi pẹ̀lú ìwòsàn nínú Islam ọ̀nà àbáyọ lórí àlá lílá ọ̀nà àbáyọ lórí àlá lílá. tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tó bá di lọ́la lágbára Ọlọ́run program wà o láṣẹ Ọlọ́run a máa ṣe program lálẹ́ ọ̀la Ọlọ́run àti jẹ́ kí nẹ́tíwọ̀kì wá ṣe kí ni o kó dúró re mo máa tún gbìyànjú àti gẹ́ẹ̀tì nẹ́tíwọ̀kì mi ti máa fi connect máa wà fà kó bá ní fast láṣẹ Ọlọ́run lálẹ́ ọ̀la a máa continue kọ́lọ́ má pa wá kó tó di alẹ́ ọ̀la kọ́lọ́ ń jọ má ṣàṣẹ rọrùn gbogbo ẹ̀yin yá wa akínyìn dáadáa ẹ̀yin brọ́dà wa ẹ̀yin sísítà wa kò sẹ́ni tá a kí o kò dẹ̀ sẹ́ni tá a kí o tó ọlọ́njọ́ má ṣe bá wa dùn gbogbo yín nú ìdáwọ́lé gbogbo yín ọlọ́njọ́ má ṣe àjọyọ̀ sí dáadáa brọ́dà Yẹni ẹ̀yin yá wa alájà Ramọ́ta ìyàwó onítọ̀ra kún mí òkèwú kò béèrè òkèwú kò béèrè
alájà àwọn arámidé Táíwò alájà Bàsírà. kéwù béèrè tá a sì ń pè wọ́n kì í jẹ́ wípé wọ́n ní àkéwù à ń béèrè ká lè rèrè jẹ òkéwù ò béèrè báwo ló ṣe rèrè jẹ àwọn ń béèrè sẹ́ni báwọn gan ni wọ́n sọ ń jọ yẹn àwàdà ni wọ́n kàfi gbé wọlé tí wọ́n fi gba súná lórí sẹ́fì ọ̀ṣọ́ wípé kọ́ra àwọn kéwù kò béèrè yìí gan. wọ́n láwọn tó yẹ pé kò kéwù kò béèrè gan kíní kan bọ́ ṣe gba súná nìyẹn. wọ́n ti gba súná jọ náà nìyẹn wọ́n dàbí pé bóyá bí ẹ wo àánú ọlọ́run brọ́dà náà ọlọ́mọ ẹ bá ń sa ẹni àdúrà ni wọ́n ọlọ́mọ fọlá ni wọ́n. wọ́n gbìyànjú wọ́n sì jẹ́ni tí ó lánìyàn dáadáa wọ́n sì ń ṣe dáadáa orí tọ́lọ́wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ṣe fún wọn ọlọ́run níjẹ́ ó bàjẹ́ ìmí tó tó dáa ìyẹn àlékún oore ọlọ́njọba wa ṣe fún brọ́dà wa òkú kò béèrè àtàwọn àtìyàwó wọn àtọmọ wọn gbogbo ìdùnnú ayérayé ọlọ́njọba wa ṣe fún wọn bọ́n ṣe nífẹ̀ẹ́ òdodo ẹni àdúrà ni wọ́n wò ọlọ́njọba bá wa nífẹ̀ẹ́ àwọn náà ọlọ́njọba bá wa nífẹ̀ẹ́ wọn. nínú ẹ̀wù ẹ má jẹ́ ń ta yín ẹnìkan làwọn náà tí wọ́n ti àwọn náà jáyé dáadáa bàtà bẹ̀rẹ̀ sí gbọ́ yín wọ́n sì padà sórí ẹ̀sìn dépò wípé àwọn brọ́dà náà pa òwe kanjọ́ kan fún mi àwọn gangan ni wọ́n sọ wọ́n ní àfà wọ́n ní bí wàá jẹ́ pé bóyá àìgbẹ́sìn yìí ó máa ń dúdú lákàyè yẹn ni mo ní kí lè rí sí wọ́n ní ṣebí Yorùbá náà wọ́n ní gbogbo eré tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ń sá tẹ́lẹ̀ tí yẹn wọ́n ní ṣebí Yorùbá náà ni wọ́n sọ pé ìṣẹ́bọ ní sóògùn òye kan ò ní yẹ kádàrá bá ti wáyé parí láàárín wọ́n ní definitely a ní í ṣe pẹ̀lú oògùn pẹ̀lú ọ̀rọ̀ tí Yorùbá ti sọ kalẹ̀ yẹn. kí wàá ní oògùn tó ń ṣe ìdààmú ni. wọ́n ní àmọ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀rẹ́ ló dá làákàyè ẹlòmíì rú ẹlòmíì ojú kòkòrò lọ sọ di lọ gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ sọ dẹlẹ́bọ ni wọ́n ná iná owó ó tún sọ̀rọ̀ ẹ̀ di káfíìrì wọ́n ná ná ṣòfò ọ̀tọ̀lànà dànù ọ̀tọ̀lànà ṣòfò. méjèèjì ló papọ̀ lórí ẹbọ méjèèjì ló papọ̀ lórí ẹbọ. ànáṣòfò àtàná dànù. ànáṣòfò àtàná dànù méjèèjì ló papọ̀ lórí ẹbọ. tọ́bàjẹ́ pọ̀ rẹ̀ ló bá fẹ́ ba tiẹ̀ jẹ́ ọ̀lẹ́ yá tì ní. tọ́bàjẹ́ pẹ́ nìkan ló ń fọ̀rọ̀ lọ lórí jíjá sí pé kò sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lákàyè tọ́lọ́run bá yíyàn fún wa látàlẹ́ kìámọ̀ wa ó mọ kàgá ni fitra salima ni tó jẹ́ pé nǹkan kan ò bùlá amẹ́lòmíì ojú kòkòrò mo gbọ́dọ̀ dágbá mo gbọ́dọ̀ dáwó má jẹ́ ń ta ọ́ gbogbo ń tà ń sọ níbí náà ni pé àníkà pa ẹbọ tì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣẹbọ ọ̀hún lánàá tí wọ́n dolówó ń bẹ àwọn náà dà mọ́ lẹ́nu. àwọn dà àríwọ̀n mọ́ ọ̀pá ẹ̀rọ yẹn ni. ẹjẹ́ aná ti wípé ayé yìí nígbà à ń kọjá lọ àlèkè àmọ̀ màní ẹjẹ́ ẹlòmíì ó sì da ọ̀pọ̀lọpọ̀ ohun tí a bá ń sọ ń bí káwọn èèyàn máa sí ààrẹ kó lè bá a kárí ẹlòmíì ò tí ì máa pé nǹkan báyìí ń lọ lórí Facebook rárá. ìkọ́kọ́ tó tẹ̀ máa ń yà mí lẹ́nu ṣéèkì wa ṣé láwọn tó máa ń pè wọlé tó máa ń yẹ bá wa sọ fún Baba Saheed pé ẹ̀yin ya wa ẹ̀yin bàbá wa ẹ lọ kíyèsí o ṣé ẹlòmíì wa pè wọlé á ní ẹ bá wa sọ fún Baba Saheed gbogbo bóyá máa ń ṣe yẹn wọ́n ti múlẹ̀ jù òkè ẹ lọ wo orí Facebook onítọ̀hún kò sí àfisẹ́fì ọ̀sán ẹyọ kan rí sórí Facebook ẹ̀. mo bẹ̀rẹ̀ sí jà lẹ́nu bíi láti last week tí mo ti sọ̀rọ̀ nípa àwọn kankan bẹ tó ṣẹlẹ̀ tí mi sọ fún yín rárá. ẹyẹ kìí tẹ parí eléyìí tán máa wò ó jọ̀wọ́ tí èèyàn pè mí náà máa wò pé ìwọ tó ń sọ̀rọ̀ yìí olólùfẹ́ sẹ́fì ọ̀sán ni ẹ́ òun nífẹ̀ẹ́ Baba Saheed gan máa wò pé ókè o tó bá mọ̀ pé kájẹ ìgbà pé ọ̀rọ̀ tèmi le àwọn àfáà tó wà lórí programu ọ̀rọ̀ tí wọ́n le ṣó ṣe wáì tó ṣe ẹ̀ yóò ṣe onírúurú alábòsí tálóńtàn táló ó ń dúdú ojú ara ẹ̀ àwọn òpó mọ̀ ń gba iṣẹ́ wù. ẹlòmíì ọ̀fẹ́ kí wọ́n ṣe rí ẹnìkan brọ́dà kan pè lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ń pè lẹ́nu mẹ́ta yìí gan ẹnìkan ọ̀fẹ́ fún mi ọ̀fẹ́ sọ̀rọ̀ wa ní program tẹ́ sí níbi ọ̀rọ̀ Sunday Igboho ó ní ẹ wá ní tí wọ́n ṣe ń bẹ̀yẹn kì í sọ̀rọ̀ ẹ̀sìn Saheed Shittu tó náà dá sọ̀rọ̀ Lisa Anjorin nǹkan mo ní Saheed Shittu lọ fẹ́ rán mi sí ọ́ pé nọ́mbà ẹ̀dá rẹ̀ tìlẹ̀ kọ́ ẹ̀kọ́ máa rán mi sí. èmi kọ́ àmọ́ rẹ̀ Saheed Shittu ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlòmíràn tó pé ìyá bó ti fẹ́ràn program yín tó òun dá kí sẹ́bi ọ̀ṣọ́ gan wo ẹ máa dira yín mú mu dà ṣé nǹkan kọ lọ́ọ́ ni àbí wọ́n lọ kọ lù nǹkan méjèèjì. ẹnìkan ní bó ṣe fẹ́ràn yín tó òun ti hé tì yín kọjá èmi tẹ̀mí rí oríra rí wàhálà tiẹ̀ nìyẹn ìṣòro ayé tiẹ̀ nìyẹn
wọ́n kọ́ ra dátà fún mi sí mo fi wá torí program wọ́n sọ ìtẹ́ mi sì ń ṣe mi ò ṣe fún mi ṣe nítorí tọ́lọ́ nǹkan ló jí kálukú ọba náà ló pàdé ni ẹnì ká pè mí lálẹ́ ìjẹta lọ́ba pè láti ọ̀dà pé láti Dubai ló ti pè àbí bó tiẹ̀ ló pè ló bá sábẹ̀rẹ̀ sí dọ̀rọ̀ lẹ̀ kíní kan kí ló ṣẹlẹ̀ kí ló kọ yín gan àbọ̀ ní ṣe wáyé òun sì ní ìfẹ́ tó ní sísẹ́ fi ọ̀ṣọ́ ó lé náà kí lórúkọ yín lórí Facebook ló bá dákọ̀ rẹ̀ mo forúkọ bó láṣìírí mo ní mo bá lọ wò mo ní ibi ìgbà tí ẹ ti ń sọ̀rọ̀ lórí mo bá lọ wò mo ní ẹ̀ka kì í mọ́ ní ẹ̀fẹ́ fún wa ẹni ẹ̀fẹ́ máa mú advice tí ò ní túmọ̀ wá pẹ̀lú wa kí ni ìfẹ́ tẹ̀lé sọ pé láti ọ̀tá àti ń sọ ọ́ bọ̀ mo ní bẹ́ẹ̀ bá ti sọ pé ní tẹnìkan gbogbo orí profile mo ti wò yìí àárí ẹ̀ sí àpúrógrámù ṣe bí ọ̀ṣun kan rí dábàá pé bóyá ẹ̀ka pé wọlé mo ní bọ́ mo ti ẹni kò sí programu kan ẹ ti bẹ̀rẹ̀ pẹ̀lú Saheed Shittu ti pẹ́ gan. pẹ̀lú dání ẹlòmíràn ti sọ pé bí Saheed Shittu ńgbà tí yẹlẹjà máa bí ẹ báyìí láti jọ ń gbọ́ programu ẹ̀ máa gbọ́ ìjọ òní mo bẹ̀rẹ̀ ariwo tí mò ń pa tó pariwo. mo ní ìṣèbí ẹ bá gbọ́dọ̀ ní ẹ ń gbọ́ ń bẹ̀ níbi tó dájú náà ni pé ókè ẹja sí akíní kò lè bá kárí ilé kó kárí oko gbogbo ẹlòmíì máa riwo láti lórí péjì tí ẹlòmíì máa riwo lẹ́yìn náà bá sí àrẹ àṣẹjẹ máa pariwo. má sí àkèmí táwọn àbá bá ti wà bẹ̀ sí àrẹ tó ọ̀rọ̀ tèmi ó lè takò lákàyè rẹ̀ fi tèmi lẹ̀ tó bá yẹ kó takò lákàyè tiẹ̀ filẹ̀ sí àtàwọn àfa tí ọ̀rọ̀ tèmi bá takò lákàyè má ṣe sí àtàwọn àfa yẹn. bàbá ní dáhùn àti Saheed Shittu ó ti lé jù kò máa gbé kalẹ̀ ọ̀rọ̀ sáfẹ̀sà òkè ẹwà fa àwọn tó wọn ẹwù bá sọ ma gbọ́rọ̀ kalẹ̀ dáadáa ẹwù ayẹyẹ nàkíbìlà bọ̀rọ̀ rẹ̀ ẹwù pẹ̀lú àlàyé wọn tó kúnná ẹwù àfáwà ìṣèkè wà Abdullahi Mustapha àwọn tó ẹwù makarajà lè kúrúfù tiwọn ẹwù bá fàṣẹ ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹwù àfáàyáyá tó sẹ̀ wọnú ìsìlámù yìí. ẹ wá ṣé téèyàn ò báyìí tí ì ṣe súnú ànábì kò tí ì sínú ìsìlámù. ìta ló wà ìta. ìságámù lọ́wọ́ kejì ìdẹ́kọ̀ àfáàyáyá tí wọ́n sẹ̀ gba súnà yìí ẹ wo bá àfáà náà ṣe sọ àwọn ọ̀rọ̀ olówó iyebíye ẹ tó lè sí ààrẹ mo fọlùwà sọ òun ò lagidi díẹ̀ ok ìyẹn ò jẹ́ lè sí àtẹ̀mí gbogbo àwọn àfáà àtàwọn ṣe program lórí kẹwàá lè sí ààrẹ kó lè kárí ilé ẹ máa wọrí profile ẹlòmíì ọtẹ ọlọ́run kọ́ máa sí àpamọ́ jíjẹ kọ́ máa sí àwọn olówó ọ̀sẹ̀ tó lọ́run kọ́ sí bọ̀ wá ẹ wà bá pàmò jíjẹ mọ́ kí ló fẹ́ fi léyìí sí ẹ máa ẹlòmíì máa sí àǹkà tí ò nítumọ̀ kó wá sí àwọ̀ àsìyẹn kó lè bá a kárí ilé kó kárí oko kó ní àdàlù alẹ́ káyìrì kàfà ayélujára ẹni tó bá ṣokùnfà bẹ́ẹ̀ ká ti gbọ́ bó ti ṣe dá bó ti borí ire ti dọ́dọ̀ rẹ̀ wọ́n ẹ̀ńtọ̀hún yóò gbalada wọ́n tún gbalada kò sí ní díládà tiẹ̀ lọ́wọ́ kí láǹfààní tó ń bẹ́ẹ̀ bí pé kẹ́ máa wò láì sí ààrẹ ẹ nífẹ̀ẹ́ kí wọ́n mọ̀ ìmọ̀ síbi ọ̀ṣọ́ tó bá dé akẹ́kẹ́ ẹ kẹ́ pé wọlé ẹ kà máa bẹ́ẹ̀ ẹ kà máa sọ̀rọ̀ tí ò ní túmọ̀. ẹ máa advice rọ́dọ̀rọ̀dọ̀ ẹ máa advice tí ò ní túmọ̀. bá gbá advice rọ́dọ̀rọ̀dọ̀ ẹ níwájú máa rọ́ bí ìṣe ẹ̀sìn ó jẹ́ mọ́. ẹ lè bá kí wọ́n sí ayọ̀ kan bẹ́ẹ̀ ọkà kí fún láti kánikálukú rò dáadáa ẹ dẹ̀ wo program tí mo ṣe pẹ̀lú yín níjẹ̀jọ́ ìbéèrè ni mo ní tani ká dá lẹ́bi pẹ̀lú láàrin Sunday Igboho àti professor ìbéèrè ni mo béèrè kí n sẹ tó bẹ̀rẹ̀ program pẹ̀lú yín mo ní kí kálukú comment tani ká dá lẹ́bi ẹlòmíì comment wọ́n ní professor ẹlòmíì comment wọ́n ní Sunday Igboho definitely ìròrí kálukú lórí ọ̀rọ̀ yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ wá fẹ́ kọ́ yẹ pé ìròrí tí yẹn náà ní kí n gbà gbogbo àwọn táwọn comment níjẹ̀jọ́ yẹn tẹlomi comment tó fi ń pé báwo lẹsìn máa dá ẹ máa comment bẹ́ẹ̀ bá comment ti yín pé lọ́dọ̀ tèmi o professor jẹ̀bi rárá. ìyá wa láti kú tọnu ìyá wa àjàṣe yìí kọ́ là ń bá wí o ẹni máa ń ṣe ẹ̀yìn àwọn alábòsí mọ́ra wọ́ o. àwọn míì tí wọ́n bá ń tán pè wọlé tí wọ́n comment ń jọ yẹn kí a sì lè sọ pé ní platform yìí tàwọn ìdílé ń pitch kí ló dé bí wọ́n á yẹ gẹ́sì nígbà tó yẹ kí bọ́yá àbí àwọn àmàrà rí. kí ló dé bí wọ́n á yẹ gẹ́sì tàwíìdì èyí ò lọ ibi tí ẹ kó ti sọ fún wọn tí ẹ kó kọ̀ndẹ́mù kọ́ lọ́wọ́ kọ̀ndẹ́mù ni ó máa gba inú orin lọ kọ̀ndẹ́mù ẹbọ ni láàrin yẹn. a jẹ̀bi anybody ibi bọ́yá bí nkíní kan ẹnìkan pè mí wọlé ní láti Dubai náà ni ló bá ní gbogbo tó jẹ bànújẹ́ jù ni pé ṣé gbogbo ohun tí Sunday Igboho sọ ṣé kò tó kí mi ó pè lórí ìlú mo ní tí ẹ̀yin gan lè yí Saheed Shittu lọ tó bá bọ̀ ta ó ní kí ló tẹ̀mí olùgbé Sunday Igboho lélẹ́rì tẹ́ bá gbọ́ fọ́ọ̀sì ẹ̀ nìyẹn bó ti sẹ́ẹ̀dì ẹ̀ sí ni mo ní ọ̀rọ̀ òdàdà kan tó sọ̀rọ̀ yìí ni ìyẹn ni wípé
fúnra ẹ̀ náà dẹ̀ ní bá mi sọ̀rọ̀ ó ní ẹ sọ fún Saheed Shittu ṣé bí dáwà sí ni bí ẹyin bá náà bí sẹ́ni kí ẹ̀ máa ti wá sínú ló bá padà àbábọ̀ tiẹ̀ lọ wá ní gbogbo tí Sunday Igboho sọ̀hún èmi wá ń pẹ́ Sunday Igboho lé èmi kí ló dé mi lè pinnu lórí ibú mo ní tọ̀ tí wọ́n ìjọba láǹfààní àti lè máa ṣe fídíò ní tiẹ̀ yìí gan lè ju tàbá Saheed Shittu lọ. ìwọ tó ní kọ́kùnrin lórí burúkú onítàwọn ògbógun tẹ̀ sí o oníkàpọ̀ lórí burúkú tó bá gbà sílámù kọ ojú wo ṣẹfẹ́ lé sẹ́yìn ní abẹ́ ń pè wọnú ẹ̀sìn aláìníla káyà ara yín ẹni tí o ti gbà sílámù ẹ fa balẹ̀ ẹ máa rèé láti lè gbà ẹ̀yin tẹ́ ti gba àwọn àfáà yín tó ń ṣe bọ orí yẹn bú ọ̀dẹ̀. ẹnìkan ní mi nígbà tá a sọ pé ní iṣẹ́ orin tí wọ́n ń ṣe yẹn ẹ máa gbọ́ ó nígbà tá a ní iṣẹ́ orin tí wọ́n ń ṣe yẹn ìyẹn náà ló bí tí wọ́n fi ń ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ ọ̀dà tí ẹni tí bá wà ń ta iṣu náà á nìkan pa iṣu tó ń tà tì nítorí pé iṣu yẹn náà ló jẹ́ mọ́ ṣògùn ẹbọ kó lè bá máa tà. nǹkan tó sọ fún mi náà nìyẹn mo ní iṣẹ́ gbádùn. àwọn òrùrí tí ò jọmọ́ra wọn èèyàn kọrin sọ fún pé orin tó ń kọ ò dáa pé orin tó tún wá ń kọ yẹn gan o torí pé wà á ní stanbẹ tó wá lọ ń ṣoògùn orí burúkú tó ń ṣe pọ̀ wà á gba inú orin lọ sọ fún ni àwọn tẹ̀lé ń sọ yìí wọn ò lè bọ́ta kó sọ̀rọ̀ dáadáa o ẹ̀rù gba púpọ̀ nu wọn ò lè sọ̀rọ̀ o àwọn alábòsí ó ṣì. broda Ajibola Abdulrahman ẹ̀yin ará Dubai ẹ̀yin dẹ pọ̀ tẹ́ ń pè jù sẹ́ ẹ̀kan sáà ń para ẹ̀kan sáà wọ́n sáà ń bínú wọ́n sáà ń bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ yẹn kí ni tèmi àti ẹni tó bá mọ̀ pé ẹni ọ̀sẹ̀ fídíò ẹ̀ máa ṣe pèlè wọn bí pòfẹ́sọ̀ lè bá ṣe pèlè ni òbí ẹ̀ ti máa bú ni kí ni tiwa ń bẹ̀ lákàyè wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ojú tí kálukú tó máa fi wú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìkànnì náà iná tá a máa dá yẹn ìkànnì láti Nàìjíríà tó fi dé Tọ́kì ìkànnì lamala láti Nàìjíríà tó fi dé gbogbo ìlú mi sẹ́yìn tó bá ti á di pé ọ̀rọ̀ ọ̀tọ̀ ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ sì ni lórí tí kálukú máa fi sọ̀rọ̀. hello. àgbọ̀yé ṣé wù. tẹ́lẹ̀mí bá lọ lẹ́nu mi pé pòfẹ́sọ̀ tiẹ̀ jẹ̀bi rárá gbogbo ntọ́ sọ yẹn ọ̀rọ̀ Tawhid lọ́sọ̀ kò yẹ kí tọ̀. o ti dáwà tó ń ṣe tí òfin lápá nìyẹn ọ̀rọ̀ Tawhid ló sọ ó lọ píríṣì kéèyàn máa lọ píríṣì kó máa lọ píríṣì wọ́n pe àáfà kó wá sọ̀rọ̀ ní olókùn kó wá máa sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ máa ń ṣàlù àlárè ìṣàlù alábẹ́ máa ṣàlù àlárè ṣé nǹkan tí ẹ kó máa sọ fún ọ ni ọ̀rọ̀ àlárè ẹ kó gbé lọ ní olókùn ṣáà ní ṣàlù àlárè ṣáàrù àlù àlárè ẹ kó sọ ní olókùn fọ̀rọ̀ àlù àlárè òkú ni kó sọ̀rọ̀ ń pa ẹ̀ ìyà tó kù máa jẹ òwò adọ́dọ̀ àwọn olórin ohun tó máa píríṣì fún orin ni bó sì náà ṣe àwọn ló píríṣì Tawhid ìgbà ẹ wá ń kọ Tawhid wà lẹ́yìn kó sọ fún àwọn olórin. ẹlòmíkan ojú tí kálukú máa fi wo ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò dẹ̀ nídìí pé bóyá bí níjọ́ tó ní onífẹ̀ẹ́ níjọ́ tá à ń sọ yìí tó pè ẹ́ níjọ́ tá a wá sọ yìí tó bá ti ta kọ́kọ́lọ́ ẹ̀ tó bá ní mọ́jọ́ wàhálà àti ẹ̀ nìyẹn yẹ ọ̀ tí ẹ̀ kan èmi rárá nípa pé bóyá yín níyẹn máa sọ pé ìhun nífẹ̀ẹ́ yín mọ̀ wá ìṣòro táyé ẹ̀ nìyẹn nà èmi àtàwọn kan ti ní ẹ̀wọ̀ ẹ̀ mọ̀jẹ̀ sọ̀rọ̀ jù ó ti nífẹ̀ẹ́ yín tó bá wàhálà yé ti ẹ̀ nìyẹn yẹ ọ̀ kan èmi ìwọ lọ́lọ́ nígbà yẹ pé ìwọ lọ́lọ́ tó ń rẹrùn fún mi àwọn àti ìgbà sọ bóyá bí ìwọ lọ́wọ́ akọ́ mi ní nǹkan tí tábà máa sọ kí ni àwa fẹ́ ara òun ní wàá fà wá ẹ jẹ́ kí apalẹ̀mọ́. àmín tó o ti ń jòrè rẹ̀ ayé àtàlẹ̀ kí a máa ọlọ́mọ sàṣẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín ni Allah anyway tó bá di ní alẹ́ ọ̀la ẹja pàdé láṣẹ títóbi ọlọ́run jọ má ṣe ṣe rọrùn ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa àkí gbogbo yín dáadáa o broda wa Ajibola Abdulrahman kò sẹ́ni tá a kì í. broda náà àwọn náà sáà ń bínú ni pé gbogbo àwọn tó ń pè mí pé wèrè ni wọ́n ni kò yé wọn sí ni wọ́n ti wèrè. nítorí ṣẹlẹ̀ ni pé ṣèyítọ́nà yàtọ̀ bá wọ ṣèyítọ́nà ni nítorí ṣẹlẹ̀ ni pé sẹ́rí ìròrí ẹlòmíì kejì pé bóyá ìròrí ẹlòmíì ń bẹ sọ jẹ pé ọ̀rọ̀ tẹlòmíì náà ń sọ ó lè jẹ́ pé ojú tẹlòmíì bá fi wo nǹkan ó máa ń sọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ló ń bá ti wá fojú mi kan wo nǹkan yẹn ó máa ń dàbí pé bẹ́ẹ̀ bóun ti rú yẹn bóun ti ṣe fẹ́ kẹ́ sọ yẹn bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ lọ kò dẹ̀ rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ torí pé ìròrí ń tà lè fojú rí ni bí kálukú ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ gan ó yàtọ̀tọ̀ síra àwọn amílẹ̀ tàṣí ẹ wo ara òní ni wájà yàfa wa
àmín bẹ́ẹ̀ ni àwọn tó dẹ̀ ń fún yín advice ẹni kó bọ́ ọ̀tà kó wá sọ á ní ẹ má wọ̀rì kò ní fẹ́ sọ ẹ̀rú gbà o. fún ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n jáyé tẹ́lómi náà jẹ́ àfàṣẹ́rí tẹ́lómi bá bẹ̀rẹ̀ sí ṣe fídíò èéfín ni wà àkídà gangan fún rẹ̀ èéfín ni tẹ́yìn yẹn bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin ẹ ti mọ ibi tó belong sí ẹ ti mọ ibi tó belong sí ẹni yìí ìbòdàdé sùn ní ẹni tí wọ́n fẹ́ mọ ọ̀rọ̀ lárú ẹlẹ́mìí tẹ́lómi máa kọ́mẹ̀tì pé àwọn kan ní láti máa ṣe ẹlẹ́gbàkọ̀ yẹn náà ẹgbàkọ̀ yẹn. ok. ẹ mọ̀ bóyá wọ́n fẹ́ fún yín mọ̀ràn pé kẹ́ ẹ gbọ́dọ̀ sí program wọn ni. salamu aleykum warahmatullahi wabarakatuh. ẹ lẹ́sà o. mo kí yẹn pé ètò ìsàn ọlọ́ọ̀ni dùn wá ládàá. àmín. ọlọ́mọ mi. ṣé. ẹ ó dọ̀nù à ń gbọ́ yín. mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ sheik ni mo ti béèrè lọ́wọ́ yín lánàá so mo wá fẹ́ so kọ́lì rẹ̀ torí òun kí ló pẹ́ afá àyáyá so ó dà pé ṣe mo rí pé bàbá Jamiu bàbá àwọn láwọn tíra dáadáa nílé so mo kàn fẹ́ kán bá ń confam kínní yẹn pé bóyá tòótọ́ ni torí afá àyáyá sọ pé òun kí ló pẹ́ Ibrahim Kaula pé ó ń ṣe tíra kan tó fi túbá kó tó di pókú so mo wá wò pé ṣé káwọn ní tíra dáadáa ńlé mi ò mọ̀ bóyá wọn náà ti kọ́ máa tọ̀ ọ̀sẹ̀ brother mi ẹ béèrè pé ṣé Ibrahim Niass o ṣó kọ tíra o láti fi túbá kó tó ní pó lọ simple. bẹ́ẹ̀ ni. ẹ má lọ gẹ̀ wọ́n á ṣàlàyé fún yín sí. àwọn ṣẹ́bẹ̀rẹ̀ yín náà nìyẹn. bẹ́ẹ̀ ni. ẹ má jẹ́ ń tàn yín gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣáájú nínú Sufi kí n tiẹ̀ kọ́kọ́ gbé látòrí Sheikh Abdulkadir tó ń dá ìlànà Kọ̀dìríyà lẹ̀ àwọn náà kọ tírà tí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé bí èèyàn bá gbára lé èèyàn ó sì sọnù déwájú Ọlọ́run. kò fà mọ́lẹ́gbọ́ yẹn. ẹ lọ́ máa gbọ́ lórí ètò ẹ lọ́ máa gbọ́ lọ. èèyàn ó sọnù déwájú Ọlọ́run ni ìyẹn Sheikh Abdulkadir tẹ́yìn bá ń ka tírà àwọn tẹ́yìn bá ń gbára lé lẹ́ẹ̀dìrí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà lẹ̀ ní àìtẹ̀lé súnà nábì sallallahu alaihi wasallam àìṣe ìsìláàmù tó yanjú kò jẹ́ ká máa fọ̀rọ̀ wọn jẹ́rìí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nì ẹ̀ lè gbọ́ ká máa sọ̀rọ̀ ẹ̀sìn káwọn ní sí Abdulkadir náà wí torí pé àwọn àfáà tí wọ́n jẹ́ ní eré ti pọ̀ wájú wọn ẹ̀yìn làwọn ti lọ tò sí ìgbà tábàrà túbá. bẹ́ẹ̀ni. nítorí ká fi jẹ́ ẹni wájú àlùgbóníyà ń bẹ tí sí Abdulkadir kọ tó padà fi túbá ń tiẹ̀ tó jẹ́ pé gbogbo ń tó sọ tí ọ̀dà tó jẹ́ mistake lódodo dẹ̀ ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé kullu bani Adama khata'un wa khayrul khata'ina tawwabun kò sẹ́ni tí ò lè ṣe mistake ẹni tó bá tiẹ̀ kú tó padà pàdé ìmọ̀nà tí ò wá túbá tó bá tiẹ̀ kú lọ pàdé ìbínú Ọlọ́run ni. ṣé ẹni Sheikh Ibrahim Niass òun náà dalẹ̀ rú gan ọ̀dàlẹ̀ rú dáadáa ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó jẹ́ pé kò fẹ́nu ara ẹ̀ sọ kò sì fọwọ́ ara ẹ̀ kọ́ kalẹ̀ àmọ́ tí wọ́n ń ṣe é fún tó sì gbà mára tí wọ́n ń ṣe é lójú ẹ̀ tí ó sì kọ̀ndẹ́mù ẹ̀ bẹ́ẹ̀ sì ni nínú súnà mẹ́ta ipò mẹ́ta náà sáà ní súnà níta ànábì ṣe sallallahu alaihi wasallam níta ànábì sọ lọ́rọ̀ ní tí wọ́n ṣe lójú ànábì tí ó kọ̀ndẹ́mù ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ti di súnà wọ́n ṣe nǹkan lójú ànábì ní ó dá bẹ́ẹ̀ ànábì ní ẹ ṣe báyìí ànábì sì ṣe nǹkan fún rẹ̀ súnà ní mẹ́tẹ̀ẹ̀ta gbogbo bá àfa àwọn ti wò lè tó tọ́wọ́n tá máa ń ṣe nǹkan kan tí ọ̀dà àbí wọ́n sọ nǹkan kan pa ẹ̀rẹ̀ pàápàá jùlọ Amada Tijani òun ò tiẹ̀ túbá tó ń fi lọ bọ́ọ̀lù lọ́n tiẹ̀. òun gbé dọ́hùn ní Amada Tijani ó gbóṣì ẹ̀ lọ ni. ó gbé kátàkátà rẹ̀ níwájú ó gbé jàgbàjà Amada Tijani bẹ́ẹ̀ tẹ̀lé ẹgbọ́ ẹ̀yìn Tijani. Amada Tijani ní gbogbo ntẹ́ bá gbọ́ nípa wọn ẹ fi wọn súnà wò bí ó bá ṣe déédéé súnà ẹ sọnù ìwọ́n ti sọ̀sọ́kùsọ tó tó bá. ẹni sùn náà Sheikh ẹ má bínú ẹjọ́ tó lọ́lọ́run nígbà tẹ́ dárúkọ àwọn Dubai kínní kan mo ráwọn tèmi tó jẹ́ àwọn ọmọ Lagos Island tí ogun wọn gbórí wọlé láti Dubai. ẹ dá wọn lóhùn ẹjọ. Azeez Jalamiya ààbò ẹ̀yà ará Dubai o àwọn oníjàgbàjàgbà bẹ̀ là ń bú o torí mo rí pé mo ti ríyàn méjì tí mo rí pé àwọn tèmi tó wà ní Dubai ni wọ́n mo ní owó wọlé ààbò àwọn tá à ń bú àwọn oníjàgbàjàgbà tó wà ń bẹ̀ ni o ẹnì ṣó lẹ̀ ṣe. kẹ ẹ má bínú
ẹ má bínú àwọn tí wọ́n ń pè wọlé láti Dubai tí wọ́n ń ṣe kátikàti ní kìí Dubai nìkan o kìí Dubai nìkan ẹlòmíì tí wọ́n ọ̀rọ̀ yẹn. yàtú pé ṣe Ibrahim ni a sì túbà àbí kò túbà kó tó bá tiẹ̀ lọ. àfà àyàkùmọ̀ lọ́wọ́. ó kún lójú ni kẹjẹ kó túbà bá. ó tún tantalize ẹni tó. akakun lójú ni jàyín tá ń sọ́bọ̀ náà ni wọ́n sọ tán fi lọ bọ́lọ̀. àbáyáyá ò gẹ́ẹ̀tì àṣírí yẹn ni kò tí ì já sí á tó já sí ṣé wù ayáyá tó já sí tó ẹ jẹ́ ká gba kọ́ọ̀lù mi láti ìlú wo lélẹ̀ náà mọ́tà àbíbò aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ̀ka lẹ́yìn àpá ṣáyé. náà à ń gbọ́ yìí o. ilé yín ọ̀nà yín ò ní dàrú o. àti ti yín náà o ọlọ́run ní dalẹ̀ yín rú ọlọ́run ní dọ̀nà yín rú ọlá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àtàfà kejì náà táwọn náà ń tó prógrámù yẹn náà lálẹ́ yìí náà ọlọ́run ọbẹ̀ lẹ́dà ilé wọn ò ní dàrú ẹni wọn ò ní dàrú. ẹ̀mí yóò ní pín nísìn ẹ dàgbà ẹ dógbò láṣẹ lọ. kí mo fẹ́ sọ nípa Sheikh Ibrahim Inyas yẹn ni pé ní àfa nǹkan ti bàjẹ́ jìnnà o mìnítàn yìí o nǹkan ti bàjẹ́ jìnnà kọ́ kí ọlọ́run ọbẹ̀ lẹ́dà ó sábà wà fún torí because Sheikh Ibrahim Inyas yìí àwọn èèyàn wa tí wàá bí nípò ẹ̀ gan ṣiṣẹ́ ńlá tó ń jẹ́ Muhammad sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ ni because mi sọ máa ń wo fídíò àtàwọn ọmọọ̀sẹ̀ ní gánú wọn náà mi sọ máa ń wo fídíò wọn ipe ní wọn wàá gbé fọ́tò Sheikh Ibrahim Inyas yẹn síwájú ẹ̀ wọ́n Inyas àní wọ́n tún forí balẹ̀ fún mànù yìí wọ́n gbé ha ẹ̀ẹ́dún forí balẹ̀ pẹ̀lú gbogbo àwọn bí ó ń dè tẹ́ tún lọ dìmọ́nú yìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn ọmọ Senegal wọ́n dẹ̀ pọ̀ nítàlú náà bẹ́ẹ̀ wọ́n pọ̀ nítàlú tí bí wọ́n á ṣe gbé kínní Sheikh wọn yẹn síwájú báyìí wọ́n pọ̀ nítàlú bẹ́ẹ̀ ni wọ́n á tún máa de ìfúnpá ìgbàdí tẹ́ bá bí wọ́n á tún máa sọ fún wọn pé ní wọ́n á tún máa sọ fún yín pé ní ana muslim. inú ẹni sùúrù o inú ti ń bí àwọn ìjọ Tìjàní àgbà tó ń dárúkọ Amọ́dá Tìjàní àbẹ̀yẹ kílẹ̀ ń pè pé Amọ́dá Tìjàní Sheikh Ibrahim Inyas àwọn ń ṣò anger face tó ṣẹlẹ̀ kì í ṣe tọ́pìkì lórí àwọn Ibrahim Inyas ni. lórí àwọn yóò pè sá. ẹni sùúrù ẹ̀yin Tìjàní ṣẹlẹ̀ kì í ṣe tọ́pìkì lórí Sheikh Ibrahim Inyas yín kí n sálámọ̀ sí ní Senegal ṣẹfẹ́ ẹgbẹ́ tèmi èmi ò ní wọ̀n wò fún bó bá ṣe rí gangan ni máa ṣe sọ mi ẹni sùúrù ẹjọ́ tó lọ lọ ẹni sùúrù bó bá ṣe rí ni máa ṣe sọ ṣẹfẹ́ ni torí gbogbo anger face tẹ́ ẹ̀ ṣọ yẹn ò ní túmọ̀ sí wa o tó bá ti ṣọ anger face torí pé o jẹ́ Tìjàní kò sí Tìjàní kankan tó yẹ pé ó bá bá jágbajàgbá tẹ́ ẹ̀ ṣe yẹn tó bá ba kú tí ò ní wọ náà ṣe pé rọ ni sáyọ́bì ló dalẹ̀. èmi ò ráwọn ọmọ arábù. ẹni sùúrù sáyọ́bì ló dalẹ̀ Tìjàní òṣì tẹ́ ẹ̀ ṣe yẹn sáyọ́bì mọ́mọ́ ló dalẹ̀ sàábẹ̀ wo ló bá yín ṣe orí burúkú tẹ̀ ń ṣe yìí Tìjàní orí burúkú tẹ̀ ń ṣe ẹ̀yin wèrè tí ókè ìjọ sátidé ọ̀rọ̀ Tìjàní ẹ̀yin mo fẹ́ sọ Ọlọ́run ti mú yín mo fẹ́ sálámọ̀ máa lọ gbé látòrí Amọ́dá Tìjàní again admin tó o báyìí ti sùn. láti gbé Elédùmarè lẹ́tí fẹ́ lọ gbé yẹn o. mo fẹ́ lọ gbé admin láti gbé Elédùmarè. bá mi ṣe pósítà báwo làwọn Tìjàní báwo làwọn Tìjàní ṣe jẹ́ nínú ẹ̀sìn Islam. ọjà sóríire. wọ́n kẹsà ń tẹ agafẹ́sì ni. àwọn ọlọ́dà ara rẹ̀ jẹ́jẹ́ mi kò dúró mi ọlọ́ṣọ́ agafẹ́sì àmì bá mi ṣe tọ́pìkì tí ò bá sáà mi tó máa ṣe pósítà ńlẹ̀ kí pósítà yẹn tó bá fẹ́ jáde lálẹ́ kó jáde báwo làwọn Tìjàní ṣe jẹ́ nínú ẹ̀sìn àbí kò ṣe pé ṣé mùsùlùmí làwọn Tìjàní ǹjẹ́ mùsùlùmí ni wọ́n àmì ṣe pósítà yẹn fún mi sìn àbí kí ẹni tó wà níbẹ̀ kó bá mi send message sáà tó máa ṣe tó bá ń sùn kejì. ẹ tó bọ́ ta lẹ́jọ́ Friday ẹ kọ́kọ́ lọ kájà wáyé lórí màá níná o.
ẹ má wọrí mo mọ̀ pa àṣì mo mọ̀ pa wòròwòrò ọmọ nílé wàláì mo rà láti Nàìjíríà wàláì. ẹ lọ ka tírà àfáwà yìí ti jẹ́ Sheikh Mahmoud yìí bùnà Taqiyuddin Maghribi ara Morocco ni tí wọ́n kọ tírà al-Hidayatu ila tariqati at-Tijaniyya tírà náà káwò ẹ wo bí ẹ bá ní tírà náà nílànà Tijaniyya ẹ mọ̀ wípé tí wọ́n ń ṣe ó jìnnà sí Islam. ẹ má wọrí admin ẹ bá mi kọ kíní yẹn lẹ o ẹ sẹ́ndì ẹ̀ sáàdì ṣé mùsùlùmí làwọn Tìjàníyà. olódò ọ̀rọ̀ bí ìgbà tí yẹn ń sọ̀sọ̀ kú sọ. kò ń ṣe gbogbo wọn ṣe ebú àrẹ máa yàn ọ̀nà ọ̀nà ẹ̀ àárí bóyá mùsùlùmí ni wọn àbọ̀ kì í ṣe mùsùlùmí àmọ́ ìjọ sátidé ni o kò ń ṣe ọ̀la o sátọ̀dé. oríire ọlọ́run sì wọ́n láàánú yẹn kórìíre lájọ wọn fúnra wa gbogbo ẹni tọ́lọ́run bá kórìíre mọ́ ọlọ́run yóò tẹ̀lé bá a ti ń sọ yìí. àmín ṣé mùsùlùmí ni yín àfẹ́mọ̀ ìjọ sátọ̀dé àmín ẹ ṣe pósítà torí ọlọ́run kẹ bá mi gbé jáde bóyá lálẹ́ àbárọ̀là ká máa wò kí ló máa bí yín lẹ̀ bóyá mùsùlùmí ni yín máa tún wá béèrè pé máa yẹ tún wá padà wá tí bá parí yẹn tó máa ṣọ́ pé ṣé Ibrahim Niass yìí o ǹjẹ́ mùsùlùmí ní Ibrahim Niass máa tún padà síbẹ̀ kó wá wò bóyá tó ń ṣe yẹn o mùsùlùmí ni àtúfẹ́mọ̀ yẹn náà. Salaam alaikum láti ìtàlú àbí àti ìlú wọlé wàsà. hello sir. à ń gbọ́ yín. àfa Saheed ẹ̀yẹ wo even though aláwọn ará Ìlọrin wọn á tún gbéra wọn á tún tọkàn fún lọ sí Kaolack. ará Ìlọrin nìkan kọ́ ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo àwọn wèrè ló ń lọ. àwọn aráàlú yín náà ń lọ. ọmọ olúwo ni. kò sí kankan tó Kwara lèmi. Kwara ni. Kwara kan náà lèmi náà bẹ́ẹ̀ ni. lẹ́yìn àdúgbò lọ rí. ṣé kí wá. wọ́n á tún gbéra wọ́n á tún sọ fún àwọn tó ń lọ sí Senegal. ẹni sùúrù bọ́dà àwọn ará Kwara ṣé kí wá fọlọ́ṣọ ẹgbẹ́. kò tí tó ń gbàbọ̀ láti ìlú Senegal yẹn bí ìpàtẹ́ ìṣègùn. àní ẹni sùúrù náà bọ́dà láti ṣé kí wá fọlọ́ṣọ ẹgbẹ́ tí bọ́dà wà yìí sọ alọ́mọlúwo ni. kí ni Kwara kí ni Ìlọrin. ọlọ́jà sóríire kí ni Kwara kí ni Ìlọrin. àbá mi gbogbo yìí. àní tí wọ́n bá tún lọ dé wọ́n á tún lọ gbà wọ́n ìṣe ìpàtẹ́ ìṣègùn yẹn wọ́n á tún lọ gbà wá láti kílókọ̀ rẹ̀ fẹ́ láti Senegal tó tọ́ ni. wọ́n á tọ́ pa àwọn ṣẹ̀ṣẹ̀ lọ sọ́dọ̀ kìnìún kan ní Kaolack ní Sheikh Ibrahim Niass ọ̀pọ̀n Kaolack ọ̀pọ̀n ní kíni dídí rẹ̀ kó wọlé ìtọ̀rọ̀ lọ́hùn. àbá yẹn wo àwọn ará ibà yìí wọ́n ti bà nǹkan jẹ́ gan o wọ́n ti bà nǹkan jẹ́ gan o. ẹ̀yin Tìjàní ẹ ti fìrù fọ́nà ẹ̀rẹ̀ mo jẹ́jẹ́ mi mo jókòó mi o anger face ẹ̀ ṣó ni ògùn rẹ̀ kàn mí o má bẹ̀ ṣe. àfa mi àní jẹ́ mùsùlùmí lẹ́yìn Tìjàní à. ìgbà táwa ń lọrin àwa náà ti bá wọn ṣe ìjọ kan rí ìjọ yẹn ìjọ dáìrà Jàfàríyà ni èmi yẹn ṣe rí dáadáa ìjọ yẹn dáadáa. ẹ̀yin sọ́jà tó lè kejì yẹn ni. kò kí sọ̀nà wọ́n jábọ̀ sórí kejì. ike náà irọ́ pátápátá gbà ni wọ́n pa fún wa kọ́lọ́mọ bẹ́lẹ̀ ẹ̀dá tó bá ti mọ̀nà báyìí kọ́lọ́mọ tó ṣìyàn lọ́nà mọ̀ ìyẹn lọ báyìí dẹ́ ọmọ kékeré kan náà tó wà ń sìn tọmọ yẹn náà ń takú wọn ní Ìlọrin àwọn èèyàn dẹ̀ sì ń gbógun ọmọ yẹn dẹ̀ máa borí wọn ọmọ yẹn náà sọ pé ní à ń sọ òdodo fún yín kẹ́ ẹ lọ lè jáwọ́ ìpàtẹ́ ìṣègùn ọ̀dà àfa yáyá. ṣíṣe ni wọ́n lọ dé ọmọ yẹn ṣíṣe ni wọ́n lọ ń bu mo dẹ̀ láti ọmọ yẹn kò dẹ̀ lè ẹ́fà kó tó ti sọ yẹn kò dẹ̀ ní ẹ́fà kó jẹ. bẹ́ẹ̀ kí ló fẹ́ kó jẹ nínú kí ló fẹ́ ṣe fún. ọmọ tó ti dúró. èmi retí tó fẹ́ ṣe fún kárí ní gbogbo ẹ̀yìn àfẹ́ ẹ̀ bọ ẹ plan ẹ wá wo yàrá lájà àyàtẹ̀ máa jẹ àbórí yín dáhùn. àti jẹ àti mu kò dẹ̀ ní wọ́n ọmọ yẹn àtòun àtàwọn kìnìún ẹ̀ fámìlì ẹ̀ gbogbo ẹ̀yìn àfa ẹlẹ́bọ gbogbo yín pátápátá kò sí
ẹ máa tán ṣáà ni ẹ tàn. kí lorúkọ ọmọ náà kí lorúkọ ọmọ tẹ́ ẹ sọ yáyá náà ni. yes ṣe yáyá ni ọmọ yóò du yẹn wọn náà báyìí lọ yáyá ni. náà wọn bá tọ torí kàmú kò pé káfà sáyé ní ìgbẹ́jẹ̀ ní ẹ̀nà sórí àmọ́ gbẹ̀dẹ̀ káfà yáyá náà ni. mo sọ fún wọn kọ́ ọmọ yìí continue. ẹ ó dùn brother kí lẹ wí ṣe. mo ní mo rò pé ẹni tá a mà ní pé kábà ń pé kí wọ́n kájẹ́ kẹ́yìn fàjẹ́ nìyẹn sórí sẹ́bi ọ̀ṣun ni pé ńgbà tí wọ́n ní ẹ bá wa gbé rẹ̀ kú látẹ̀ lẹ́kọ̀ọ́ ní gbangba. ọmọ yẹn slim báyìí gbogbo ọmọ yẹn ṣe dúró yẹn àwọn èèyàn dẹ̀ ń gbógun tẹ́ bá gbé láyé yìí ọwọ́ yín náà lẹ máa tàlé ọwọ́ àwọn gbogbo pàṣẹṣẹ̀gbọ́n bá gbé lórí ọmọ yẹn orí ara wọn náà ni wọ́n máa tàlé mọ́ṣáláà bíkọ́sí náà kíní yìí ló àrùn ojú ni ilé yóò kún sárùn nù. bọ́dà mi ìgbà lára àgọ́tọ́ náà wọ́n bá sọ tó jíṣẹ́ lámọ́ mọ́ bá ṣe ẹ̀ sọ kò yẹ ká máa pa èèyàn ká máa fi kún sẹ̀ kò yẹ ká máa pa láboyún so yẹ ká pọ̀ lọ bá a tẹ ìjó yẹ ká tiẹ̀ pọ̀ lọ ká fi jó oògùn. ǹjẹ́ ẹyẹlé gan lásán gan tó gbélé tán wò. èèrà tó kéré jù ìjà lè fi ṣe gàrí tíra. kí ni gbélé tán wò nílùú òyìnbó. Ànábì sọ̀rọ̀ ó ti kọ̀ fún wa gbọ́dọ̀ pa ọ̀pọ̀lọ́ ẹ ó dọ̀ sa o ẹgbẹ́ mi sóògùn. kí lóò lọ́bi wí. Ànábì láti ẹ̀ gbọ́dọ̀ pa ọ̀pọ̀lọ́ rárá bèlè tàbí pa fẹ́ fi sóògùn. Ànábì náà gbọ́dọ̀ pa ọ̀pọ̀lọ́ àti ọ̀pá lè fi jó oògùn. àwọn arínú àwọn èèyàn arínú àwọn tí wọ́n jẹ́lẹ̀ bọ̀ wọ̀nyí ẹ lọ béèrè dáadáa àwọn èèyàn máa ju ọ̀pọ̀lọ́ 21 láàyè ni wọ́n dà sínú agbada tí wọ́n máa jó. táwọn ta pàpàpàpàpà nú ẹ. gbogbo ìwà bínú Ọlọ́run pin gbogbo àwọn nǹkan tẹ máa jẹ gbogbo nǹkan wọ̀nyí tán ẹ lóhùn. àgbọ́yé. wọn làwọn fi ń wá owó ní níta nẹbi sàlásàlá tó ti kọ fún wa pa àgbọ́dọ̀ mùsùlùmí àgbọ́dọ̀ pa ọ̀pọ̀lọ́ àfi sọ fà ṣe mistake tẹ mọlẹ kó kú lókù àmọ́ pé bóyá mo fẹ́ lọ pa ọ̀pọ̀lọ́ mo fẹ́ fi ṣoògùn oògùn kílẹ̀ tẹ̀ fẹ́ fi ṣe gan. tó nígbà kátà bá kájà nígbà yẹn. ẹranko ni ọ̀pọ̀lọ́ ni ọ̀gá ni ẹyẹlé ni kódà. ọ̀dà nígbà kan àwọn náà ọ̀gá tó dágbére fún ọ̀yọ́kọ̀ ẹ̀kọ́ lóbi ìyàwó nípa nínú ẹ̀tẹ̀ tó wà gbàgbà. àti àǹtú tí o tó ní náírà black number tẹ̀dún hàn ẹ̀kan lọ fi pín kánsà kiri ìlú ẹ̀kan pín kánsà. káwọn ọjọ́ NAFDAC wa náà káwọn náà jẹ bá wa mójú tó nǹkan yóò dáa. ẹ má jẹ́ ká jó àsìkò ju o torí pé ibi tó máa ti máa tẹ́ra kẹ̀ báàbù ti lè jẹ mí ìfẹ́ yẹn kọ́ palẹ̀ mọ́ o tó bá palẹ̀ mọ́ inú mi ò sí nù. salamu aleykum. sẹ́yìn bàbá wa ṣèkì wa àbúrò ìmọ̀ sẹ́yìn gbọ́ mi. afa wa ṣèkì wa àbúrò ìmọ̀ nìbàdàn ọlọ́run jẹ́ mi wọ́n ogun bá wa ṣàlékún oore ọlọ́run fún wa. àmín. kò sí ní tó fa lẹ́nu jẹ́ mẹ́ta tó dé àgbà pé bóyá ariwo wọn pọ̀ yá ẹni tájámà tí wọ́n ṣe kọ̀ránì tí wọ́n tú ìtukùtù ni wọ́n tú ní tó ń bà wọ́n ló jẹ́ jù gẹ́gẹ́ pé wọ́n tọ́ bọ̀ ọ̀rọ̀ Tìjàníyà. ẹ̀mí ẹ̀ nà ìyẹn ló ń dùn wọ́n jù torí pé wọ́n tó àṣírí wọn tó. kẹjẹ pé nǹkan kan bẹ́ẹ̀ ni o yóò fún bó ti jáde pé àárí àwọn bàbá wa yẹn lórí sẹ́bi ọ̀ṣọ́ máa mi ò mọ rísìn tá a fi rí wọn mọ́. ìdí ni pé ẹ̀yin lẹ́ni kí n máa lọ wá jíjẹ mímu ọ̀sán dẹ̀ lè yẹ kó ṣe lọ́ máa ṣe program ọwọ́ ọ̀rọ̀lẹ̀ máa close ní rọ́ọ̀tì bá close níbi aago bíi ìjọ sátidé àmì ìgbà kọlù kankan mọ́ mi ò gbà kọlù anybody mọ́. àbí tóbi ọlọ́mọ yẹn kọ́ra bó jẹ pé Sunday ẹ̀ máa bá wa gbé wọn wá ọ̀rọ̀ nípa tẹ́lí Tìjàníyà àbí gbogbo Sufi pátápátá lápapọ̀. ẹ wọ ẹgbẹ́ ní gbà kọlù láàrin ìṣẹ́jú kan kò ní tọ̀ hello salamu alaikum. wa alaikum salam. ọ̀rọ̀ ìṣẹ́jú kan kò sí ní tẹ́fẹ́ sọ́jú bẹ́ẹ̀ lọ o sàmà ẹ tètè sọ̀rọ̀ yín ẹ̀jẹ̀ má bínú. ní agbára lọ́wọ́ Ọlọ́run kò ní jù bẹ́ẹ̀ lọ mo kì í yẹ kó ètò Ọlọ́run ló kùkùn wa Ọlọ́run ní sọ wá sílẹ̀ o. àmín. ṣe rí inú mi á dùn láti dá sí program ọjọ́ sátidé lórí ọ̀rọ̀ àwọn onítọ̀ ikọ̀ yìí. ok. torí pé ní tí Ọlọ́run jẹ́ káwa mọ̀ nípa ẹ̀ ọmọ ọdún mẹ́wàá Ọlọ́run ti yẹ ká mọ̀ nípa ẹ̀ táwa náà ti bá wọn jókòó àwọn àṣírí tá a rí nǹkan tá a rí tọ́lọ́run ti mọ̀ wá tá a fi rí pé ọ̀tá àná. ṣé pé ọ̀nà àánú ní Tìjàníyà lọ́dọ̀ tí iná bàbá wa. lágbára lọ́wọ́ Ọlọ́run. tó. Ọlọ́run ló fi hàn wá kì í ṣe yẹn. ẹ̀yin ní agápé sí ẹ̀sìn tí kò bá la yín lálẹ́ ìtorí Ọlọ́run. ṣùgbọ́n lóye ṣe rí báyìí yẹ ká lè dá sí lórí ká sọ pé kẹ́ ẹ múra má jẹ́ èyí programu. àtẹ̀jẹ̀ o.
lẹ́yìn náà ọ̀rọ̀ tí kí ló ń kọ bàbá ìkẹ́ sọ ní ìjọsìn táwọn èèyàn sọ pé pòfẹ́sọ̀ àbí kí lórúkọ ẹ̀. bẹ́ẹ̀ni. kí lórúkọ bàbá yìí. pòfẹ́sọ̀ àti Sunday Igboho. àti Sunday Igboho ṣe rí tí Ọlọ́run bá fẹ́ ìyẹpẹrẹ èèyàn gbà míì ló máa ń ṣerú nǹkan tó ṣe. pòfẹ́sọ̀ bẹ̀rẹ̀ program dáadáa láti jẹ́ kí àwọn olóṣèlú kan mọ̀ wípé ká má wu ìwà tí wọ́n ń wù ìwà tí wọ́n fi ṣeré ká má gbé sínú ilé ayé wọn ló ń sọ lọ́wọ́ tẹ̀ bá lè ṣe dáadáa tó fi bẹ̀rẹ̀ program. ṣùgbọ́n nígbà ó jẹ́ wípé Ọlọ́run bóyá ẹ̀ṣẹ̀ kan ní pòfẹ́sọ̀ sí àbí tí Ọlọ́run fẹ́ ṣe àfihàn kankan látara wọn wọ́n wá ń sọ̀rọ̀ Alhaji Barrister kọ́nà kọ́fọ̀ lókè wọn. ìgbà tí wọ́n sọ̀rọ̀ Alhaji Barrister ní tí mo ẹ̀sẹ̀tì tí wọ́n gbọ́dọ̀ sọ́jọ́ ẹ̀ ni pé Alhaji Barrister ó ń ṣe wá tí wọ́n kọrin gbogbo nǹkan tí wọ́n ń sọ bóyá wọ́n ń pọ̀fọ̀ wọ́n fi ń kọrin ó dàbí pé bẹ́ẹ̀ náà ṣe ṣe tíátà níbọ̀ wọ́n rò ṣẹ́bọ nínú ilé ayé wọn tí wọ́n ẹ̀sẹ̀tì máa sọ yẹn pé wọ́n ń kọ kíní yẹn lórí àṣà Yorùbá èdè Yorùbá wọ́n ń gbé lárugẹ but àwọn wá ń confam bíbọ̀ jẹ́ wípé wọ́n rí pé Alhaji Barrister ń ṣe ẹbọ àwọn dẹ́ confam rẹ̀ tó ti ṣe pé bóyá Alhaji Barrister tó mú wọn dé ni wọ́n ti ṣẹbọ àbí wọ́n rí evidence kan pé ó ṣe ẹbọ ẹni pé nínú àṣà Yorùbá yẹn ó lè sọ̀rọ̀ Yorùbá títí kó má sọ̀rọ̀ àṣà wa tó bá lè ṣe sọ̀rọ̀ àṣà wa kó máa tún mẹ́bọ torí pé bí nǹkan bá ti ń lọ ní Yorùbá ti sọ so ẹ dákun láàrin yẹn àlágbọ̀yé ló ń dà àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń dá Sunday Igboho láàmú yẹn ń dá Sunday Igboho lẹ́bi pòfẹ́sọ̀ náà ti mistake wọ́n yà kúrò lórí program tó ń sọ kí Ọlọ́run kan ṣàánú wa kọ́nà mẹ́jẹ ká sì sọ. àmín ẹ ṣe púpọ̀ sà. nǹkan tí mo fẹ́ sọ rẹ̀ Ọlọ́run kó ṣàánú fún wa. ìpàdé ti Saturday sà. kí wọ́n ṣe program lónìí kọ́lọ́run sọ wájú sátidé lọ kí Ọlọ́run jẹ́ ká lè dá fèsì. salamu aleykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah wa barakatuh. ìṣẹ́jú mẹ́ta rẹ ló bàbá wa ọjọ́ sátidé mo máa yọ ọ́nù ìṣẹ́jú ó dàbọ̀. ṣé kí wa tọ́ba tibẹ̀ yẹn tọ́ba palẹ̀ mọ́ bí tí mo fẹ́ lọ́rọ́ oúnjẹ. tẹ́gbà bá ṣe program láì tẹ́lẹ̀ sí ẹni lọ́ra gẹ̀bá bọ̀. ẹgbà tí kádàrà ti wá gbẹ tí ẹ pé kádàrà ti wá gbẹ ńkọ́. kápẹ́rẹ́ wọn ṣàkíyèsí gbogbo àwọn tí wọ́n jẹ́ sufi pátá gbogbo àsìkárù tí ó wà nínú sunnah Nabi sallallahu alaihi wasallam máa sí lẹ́yìn irun àwọn náà ń ṣàsìkárù èyí tó pọ̀ jù mẹ́rin èyí tó yàtọ̀ sí tá Nabi wí fún wa direct ọ̀nà tí wọ́n tún gbà á ṣe ọ̀nà tá Nabi sallallahu alaihi wasallam tún fún wa nípa mítà àríẹ̀rí fún látọ̀dọ̀ Nabi wa ni. ok ìyẹn wá jẹ́ Kàdíríyà ni o ìyẹn jẹ́ Sàlíyà ni o ìyẹn jẹ́ Tìjàníyà ni o àdìsí kan wà nínú àbúdá òtẹ́yìn bá kú láyé tá bá fẹ́ gbìyàn sínú sàárè sunna Nabi ni pé ẹ sọ pé bisimilahi wa ala sunnati rasulillah kí ló dé tá Nabi sallallahu alaihi wasallam sọ fún wa pé bisimilahi wa ala sunnati Tìjàníyà kí ló dé tí òwú bẹ̀ fún wa. sunna Nabi ni wọ́n fi gbìyàn sínú sàárè bí n tó wọn bá wá tẹ̀lé sunna Nabi láyé tí ò sí islam tó yẹjú torí pé islam tó yẹjú náà ni sunna pé islam tó lọ́n fẹ́ràn Nabi nígbà tá a kúkú dọ́lọ́ mọ̀ fúnra wa Nabi lọ́lọ́run rán sí wa alukurani ta náà mọ́ra kankan sí ìpínlẹ̀ alukurani ní olùrọ̀ ọlọ́run oní oníbàjẹ́ nínú torí pé tá a bá ti sọ pé alukurani òní oníbàjẹ́ nínú ìtumọ̀ ìdàkejì ẹ̀ ni pé sunna Nabi yóò ìbàjẹ́ ni. tá a bá ti sọ pé ní alukurani nìkan lọ́wọ́ bàjẹ́ ò lè wọ̀ alukurani nìkan lọ́wọ́ bàjẹ́ ò lè wọ̀ kálukú náà la gbà bẹ́ẹ̀ kò sí ẹnìkan tó lè fi alukurani sẹ́yìn alukurani lọ wájú sunna Nabi ń tẹ̀lé ni méjèèjì ò sí yà àmọ́ àyẹ̀wò máa yà ni wípé ntẹ̀yìn òfin ni ya sunna Nabi ni pé talọ́lọ́ ní àtẹ̀lé talọ́lọ́ ní kakọ́sí ntọ́lọ̀ fún wa ní ẹ̀rí fún ni pé kátẹ́lá Nabi sallallahu alaihi wasallam bó torí tí mo fẹ́ fi kúrẹ́sà kèsì gbogbo ẹni tó bá fẹ́ máa bínú wípé wọ́n sọ̀rọ̀ Tìjàníyà wọ́n sọ̀rọ̀ àwọn ṣe Ibrahim ya ẹ̀ná ti pé Ibn Taymiyyah rahimahullah àmọ́ rí àsọ̀rọ̀ tó náà o Sheikh Albani àìsọmọlú kan náà àsọ̀rọ̀ tiwọn náà o ọyí àkànṣe Ibrahim Niyas sì ní ẹwọ mara Senegal ọyí àkàn nìyẹn tá a bá wá ń sọ̀rọ̀ wọn bá a bá ti mọ̀ yẹn sí lágbà sọ̀rọ̀ ẹ̀ bàbá yìí náà kọtíra gan onímọ̀ dẹni àmọ́ kí ló dé kàtẹ kọ́kọ́rọ́ owó lónìí náà bọ́rọ̀ ọ̀run bá dàrú mọ́ wa lójú kí ló dé tàbí lè máa bọ̀rọ̀ tẹ́lá sí Ibrahim ká máa fi ṣe rí ọ̀rọ̀ gbogbo mọ́ sí alá ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ lè gbọ́ ká máa sọ̀rọ̀ ẹ̀sìn káwá ní ẹ̀yìn tí Sheikh Ibrahim náà tún gbé bíbá yìí ni. bàbá àyà wèrè. a sì ń kátẹ́rà àwọn Sufi mi táàrí pé ẹni yìí náà Sufi ni o
Mutawalli Sarawi sì ní sufi ni àgbà sufi tààrà àmọ́ bàbá náà máa ń sọ mí tí máa ń bá a mọ́ dáadáa ń gbà mí lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo ohun tí àwa lè máa sọ yìí ẹni tó bá wá kọjá àlà títí ẹ bá rí pé eléyìí àní kankan tá a fẹ́ mú láre àfi ká sọ fara ayé pé ẹ mọ́ tẹ̀lé ànábì náà ni ẹ tẹ̀lé. ó ti ya wèrè ni o. ànábì ni ẹ tẹ̀lé ànábì lọ́lọ́run fi rán ànábì lọ́lọ́run rán sí wa ká gbìyànjú níwọ̀n àbábọ́lọ́run bá ti fún wa lágbára mọ́ lórí súnà ànábì ó mà bẹ́tà ju ká máa ṣèyí tọ́lọ́run ọba àtànábì ó máa rán wa lọ. mo gbọ́ lórí wọn náà àwọn kan lọ Senegal lọ́dún yìí wọ́n lẹ́nìkan ó lásìdẹ́ǹtì lọ́nà ó sì kú sọ́nà nígbà tí ń darí bọ̀ wálé. kò rújú kí ló lọ ṣe mẹ. lẹ́yìn kílẹ̀ nìyẹn wá kúlẹ̀ lórí yẹn kí ló lọ sí mẹ nítorí òun àtànábì ọ̀ràn. àwa ni ó lọ wà àlìjọ náà òṣò bóyá easy náà nìyẹn bẹ́ẹ̀ tó lọ sọ́ọ̀ṣù Òṣogbo tó lọ bí tó ti bọ̀ Òṣogbo the same thing ni o. kò sí ní tó kàn wá pẹ̀lú kíní kan ẹ ká gbìyànjú nínú súnà níwọ̀n bá bọ́lọ̀ bá ti fún ẹ lágbára mọ́ anabi sọlá sọlá sọ pé tọ́lọ́n bá pa wá láṣẹ kankan àbó ní ọlọ́run ló ń pè kó pa wá láṣẹ kankan ká gbìyànjú bá bára wá ti máa lórí nǹkan yẹn ó wá dáa ju ẹnìkan bẹ ìfẹ́ tó ní sí tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ nípa àwọn tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ nípa sí Ibrahim báyìí àwọn àbàkan tó bá mi wá sí báyìí tẹ́ bá ti sọ̀rọ̀ débi sí Ibrahim àbí sọ̀rọ̀ débi sí Ibrahim báyìí àfa gbogbo tí bá bẹ lápò rẹ̀ ni ó máa ná fún yín tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ anabi bí ó ṣe gbẹnu tì ní kọ́ra kò ní yà sí yín mo rí anabi rò mọ́ ẹ má jẹ́ ntàn yín àfa mi ẹni mo ti níjọ́ kan tẹ́mi nígbà tẹ́ ẹ mọ̀ bí ẹ bá ti ṣe dídí à ọ̀nà tẹ́fà bí dúpọ̀ yẹn lẹ́yìn náà mọ̀ sán tí bá ti adéwà sí láwọn gbàyẹn tó ní bá ti dúró báyìí èmi náà ká yí wọ́jà àwọn sí Ibrahim ìkàmọ̀ yìí wọ́n ni ìkàmọ̀ yìí sí Ibrahim ni ó ti ná nígbà tó náwó àpò rẹ̀ tán fún mi níjọ́ kan ó sì lọ lé gbogbo ayọ̀ tí ń lò lé ó sì lọ kó wá fún mi gbogbo kúkà tí ń lò ó sì lọ kó wá fún mi mi kó wá lé o àfà gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ọlọ́mọsá foríjì kálukú wa nǹkan wọ̀nyí kò ní túmọ̀ gbàtà wa náà wá rí pé létà la wá rí tẹ́ ẹ bá ń lóyìn àwọn ṣe Ibrahim yóò mọ sunkún ọ̀la tó mi yóò mọ bọ́ lójú ẹ̀ ìjọ kan bẹ́ẹ̀ tí ń ṣe wá sí tó ní ṣe Jamiu wálé anabi ní ṣe bulala anabi ìbò àjọ ń bẹ nínú ìranù yìí ni àmọ́ ìranù tiẹ̀ yìí tó fẹ́ gbọ̀gà. àwọn àjọ̀rún ti gbà mú ni. ẹ jẹ́ ká padà sórí súnà anabi sallallahu alaihi wasallam ìyẹn lọ́lọ́run fi ìyẹn lè yẹn fi lè bọ́ lọ́wọ́ bá dáadáa ẹ jẹ́ rántí wípé wọn ò ní béèrè lọ́wọ́ Sheikh Amada Tijani kan wípé ta ló mọ lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam lọ́lọ́run bi léèrè pé ta ló tẹ̀lé anabi ta ló ṣe tọ́lọ́run ta ló tẹ̀lé anabi ìyẹn ni ká sí ká wá èrí lórí níta bá anabi bá ti ṣe nǹkan bó bá ti gbé wá ni ká ti gbà sí ká sí bọ́lọ̀ bá ti fún alágbára mọ́ ẹnìkan ò lè ṣe nǹkan tí Ọlọ́run ọba fẹ́ tán yẹn torí ẹ̀ láà máa fi jẹ́ ẹ̀dá ìyẹn ni gbogbo wa afáwa tẹ̀lé bá ọlọ́ra ń tẹ̀ fẹ́ra yóò dùn má mi kí ẹ bá wa ẹ pa tọ́pìkì yẹn rẹ pẹ̀lú tọ́lá mi padà wò tẹ́lẹ̀ mi máa gbé gbogbo yà ọ̀tọ̀ ni tí wọ́n pe tọ́pìkì ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ. ṣé tẹ́lẹ̀ ìtì ẹ má wọrí ẹ bá di next week kò ní ìdíkà parẹ́ ẹ bọ̀dọ̀ sí mọ̀ pé nẹ́tíwọ́ọ̀kì ni ò dáa a ti fẹ́ kojú ètò dé àparẹ́ ṣé wùjàre. ẹ ní mi lọ jẹun ebi. subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk amari tí ń jọ sátọ̀dẹ̀ ẹ bá wa tọwọ́ bọ̀ dáadáa. tó ọlọ́mọṣẹ́ ìṣerọ̀rùn ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa admin. bóyá bẹ́ẹ̀ bá parí tọ̀dọ̀ yẹn mi náà wá ṣe programu tèmi ǹjẹ́ Tìjàní àti Kọ̀dìríyà ǹjẹ́ mùsùlùmí ni ká pè wọ́n. ó tọ́ ni. ìsọkúsọ ni bàbá ti yẹ yín ẹ̀sìn pọ́sítà ní ìjà àwọn alùsùn náà ǹjẹ́ mùsùlùmí ni ká pè wọ́n àwọn yóò ní ọ̀pẹ̀ yẹn lálùsùn náà ní ǹjẹ́ mùsùlùmí ni kò tó pè kí ni bàbá wa jẹ́. tí o bá àbí kí ni wọ́n pè. wọ́n ní ìjà alùsùn náà ǹjẹ́ mùsùlùmí ni ká pè pé alùsùn náà bàbá ti pè yẹn lálùsùn náà. àbí mo lè fẹ́ pè sí. olódó ọ̀rọ̀ ní ká má sọ̀hún bí ìsọkúsọ dẹ̀ ló máa ń rí àbí kẹ́ yà gbà bẹ́ẹ̀. tó ọlọ́run bàbá ṣàṣe rọrùn ìjọ sátọ̀dé ẹ̀jẹ̀ apàdé lórí ẹ̀ ǹjẹ́ mùsùlùmí làwọn Tìjàníyà oní topic tó bá ti bá máa parí yẹn bí aṣáájú tó máa tẹ̀lé tí táàbá ti kú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ṣé Ibrahim ni a sì o ṣé mùsùlùmí ni mo fẹ́ mọ̀ èmi ò mọ̀ o n tó bá ń ta bá kà n ta bá rí la máa fi sọ̀rọ̀ o wàhálà tiẹ̀ nìyẹn o bá máa wá bínú kó máa gbókìtì admin ẹ má gbọ́ra yẹn èdè bá mi ṣe pósítà yẹn kó jáde lóru yìí ni o kó ti wà lórí afẹ́fẹ́ báyìí ǹjẹ́ mùsùlùmí làwọn Tìjàníyà mo fẹ́ confam pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìwọ tó lọ ṣọ́ àǹgá fèsì yẹn o ti kó bá ìjọ yín wọ́n ń dárúkọ Amada Tijani àti ibi tí má ṣe lọ gbé nìyẹn
àtòrí Amọ́dá Tìjání olórí yín ni màá ti lọ gbé àwa fà wá sálẹ̀ wọ́n gbọ́ máa láìkẹ́ inú àdùn tó bá ń gbọ́ ogbó tí mò ń sọ wá rí mi kò ní wà láì mi dẹ̀ ní parọ́ mọ́ yín bó bá ṣe rí ni màá ṣe sọ inú ọmọ pé mi ò parọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ pé mi ní parọ́ mọ́ yín ó kọ̀ tẹ̀ máa ń dùn yín ni àwọn ètò tó wá wà nù yín gan ojú wọn wá là wọn wò pé kò ní dáa fún Amọ́dá Tìjání wọn gbé ṣépè lásù ni pé kò ní dáa fún sóṣì tó ń ṣe wá rí jóòdì ṣe sátidé ọlọ́ọ̀bàjọ́ má ṣàṣe rọrùn gbogbo yín la kí wọ́n lọ́pàá kò sẹ́ńtà kí gbogbo ẹ̀yìn àǹfà wa kò sẹ́ńtà kí o gbogbo ẹ̀yin brọ́dà wa tẹ wà ń bẹ̀ kò sẹ́ńtà kì tó ọlọ́njọ́ mọ́ṣẹ́ ṣe rọrùn ṣé kí wa ẹ ṣàdúrà fún akápojú ètò ni ó kú bí ábí wọn ní pẹ́pàlẹ̀ mọ́ bẹ́ẹ̀ mo lè gbọ́ ẹ̀ tí màá sáré lọ bẹ̀ ẹ ṣàdúrà oníjọ̀gbọ̀n ni ẹ fi mí lẹ̀. اللهم انت ربي لا اله الا انت لكتنا وانا عبدك وانا عبدك واسلم ما تعوذ بك من شر ما صنعت ولك بنعمتك الله وابو بسم فاغفر لي فإنه لا يغفر الذنوب الا انت Ọlọ́run gbogbo yìí tá a sì wí Ọlọ́run ṣá foríjì wa èyí tá a wí tí ó ṣe déédéé Ọlọ́run dákun jẹ́ kí ẹ̀san wa ó tún lékún ju èyí tí a nírètí lọ àti àwọn tí a nírètí sí pé a fẹ́ káwọn náà mọ̀nà ni Ọlọ́run má sọ wá náà fi kálukú wa mọ̀nà bí a wà lórí òdodo títí láéláé bí wàá dédé lórí òdodo sọ wá dẹni tí yóò bá nù rẹ pàdé tí o ti ọmọ àlejànà láti pàṣẹ ànábì sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ Ọlọ́run dákun abẹ́ gbogbo ṣé olóore wa ní ti dáwà ni ní sọ̀rọ̀ rẹ wa ni ní ti ìṣẹ̀ṣẹ̀ra wa ni Ọlọ́run dákun tó bá dé lálẹ́ àmọ́ Ọlọ́run dákun wọ́n ṣe ló fò mọ́jà fi san gbèsè mọ́jà fi san gbèsè Ọlọ́run mọ́jà ká fi ọmọ máa san gbèsè lálẹ́ àmọ́ o gbogbo ṣé olóore wa mọ́jà fi san gbèsè lálẹ́ àmọ́ sọ wá ní kàlọ́ ọmọ abẹ́ mi kẹsẹ̀ lọ́nà ìlà astaghfiruka wa atubu ilayk. tó bá lè lálẹ́ ọ̀la ẹja pàdé Ọlọ́run àṣírọ́rùn subhanakallahumma wa bihamdika wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ashhadu an la ilaha illallah. Asalaamu alaikum gbogbo Mùsùlùmí. Ọ̀kan pàtàkì lára Súnà Ànábì tá a fi lè wá ojú rí Ọlọ́run jèrè ayé àti tàlìkìámà ni umrah ṣíṣe lóòrèkóòrè fẹ́ni tọ́lọ́run bá yọ̀ǹda fún láti wá ṣe umrah onífọ̀kànbalẹ̀. You fit fly pẹ̀lú àjọṣepọ̀ Baka Travels. Iléeṣẹ́ Ṣéhù Akéwùgbà Góòlù ló ṣílẹ̀kùn ẹ̀. Oníbejì gbáǹkọ́gbì ìrìn àjò ẹ̀sìn tó fi mọ́ta fẹ́ ká ṣe umrah ní Mẹ́kà Mádínà ká wá darí sí Dubai láti Wednesday ọjọ́ 15 oṣù kejìlá ọdún yìí títí di Tuesday ọjọ́ 7 oṣù kínní ọdún 2020 ẹ tètè kàn sólú iléeṣẹ́ You Fit Fly ní block 7 plot 15 7 up road Olúyọ̀lé main estate Ring Road Ìbàdàn tàbí lólú iléeṣẹ́ Baka Travels tó wà ní Rainbow bus stop òpópónà Ìwó road sí Ọ̀jọ́ Ìbàdàn telephone 0703 711 7801 tàbí 0807 881 9014 ìrìnàjò umrah àti Dubai àjọṣepọ̀ You Fit Fly pẹ̀lú Baka Travel ìrọ̀rùn ló bá dé.